Allah ò lágbára kankan, Allah ò lè ṣe nǹkan kan. Gbogbo àwọn àfáà yẹn pátápátá látòkè délẹ̀ Fúlàní ni wọ́n. Because tó bá jẹ́ ògidì ọmọ ọkọ Yorùbá kò ní ever sọ fún yín pé Allah kò ní sọ fún ẹ pé lọ da kíní yẹn nù. Kò ní sọ fún ẹ. Ẹ wo ọmọ dáadáa kan tó máa ń wá síbí ìyẹn Ṣèyíkì tó máa ń wá síbí tó ń ṣẹnu fátafátá yẹn. Lọ ṣí ẹ fọ́nrán kan sí mi. Níbi tó ti ń sọ pé ọṣẹ yìí confirm ni o, tested and trusted ni o, ọṣẹ aleko ni o, ìgbín bá ṣe máa lò níyò ìgbín yẹn tó bá ti yọrí jáde ẹ máa wá la òkúta mọ́, ẹ máa wá ṣe kíní kan ẹ máa gún mọ́ ọṣẹ, ó bẹ̀rẹ̀ sí sọ kíní yẹn online ẹ bi wọ́n pé ibo náà ti rí kíní yẹn, òun dànù Quran. Ẹbọ nìyẹn o. Àmọ́ ìdí ẹbọ yẹn àwọn agbára yẹn tó Ṣèyíkì yẹn ń lò sí wọ́n ti gba agbára yẹn lọ́wọ́ àwọn bàbá wa kan tí wọ́n fi tán fún ní Islam tí wọ́n wá gba ìwé àkáǹtì lọ́wọ́ ẹ̀. Kò sí nǹkan kan, kò sí àfáà náà pé àfáà náà wà síbí, kò sí nǹkan kan tẹ́ ẹ lè kà nínú kò tí ẹ̀ sí nǹkan kí lẹ fẹ́ kà ń bẹ̀ ṣe bí ìtàn nínú àwọn ìtàn wo lẹ fẹ́ kà, kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ kà nínú Quran, kò lè ṣiṣẹ́ fún nǹkan kan. Nǹkan tó kàn fi Quran ṣe ni pé wọ́n fi ń gba agbára lọ́wọ́ èèyàn. Quran ò lè ṣe nǹkan kan fún wa o, ẹ̀yin èèyàn wa Bíbélì ò lè ṣe nǹkan kan fún wa, ẹ má jà tanra wa. A ní àwọn bàbá wa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí ìyà òfin ní jẹ wá, wọ́n fà á lé wa lọ́wọ́. Àwọn kan wá ń fi ẹ̀tàn wá fi ń gbà lọ́wọ́ wa, àwọn ọmọ Fúlàní tó fẹ́ gbalẹ̀ wa. Wọ́n wá ń sọ fún wa pé tá bá ti ṣe léyìí ẹbọ ni, tá bá ṣe tọ̀hún ẹbọ ni, ìwọ tó bá jẹ́ léegun ni ẹ má lọ gbégún mọ́, máa bọ̀ nínú Islam, ìwọ tó bá ń jẹ́ olóró má gbòòrò mọ́, máa bọ̀ nínú Islam. Irọ́ ni o, ẹ má dá wọn lóhùn o, torí wípé àwọn ará bí ìmọ̀ ìpé táwọn bá fẹ́ wá kógun jà wá ọ̀pọ̀ ọgbà òru ló máa wá, alẹ́ mọ́ru ló máa wá. Táwa bá dẹ̀ fẹ́ gbé orò jáde àsìkò yẹn la máa gbé orò jáde. Orò tá à ń gbé jáde lásìkò yẹn kò ní jẹ́ kí wọ́n rí ọṣẹ́ tán fẹ́ ṣe fún wa yẹn, wọn ò ní lè rí ṣe, lọ́n fi ń tako gbogbo àwọn nǹkan yẹn. Ipe ẹ má gbòòrò orò dá, wọ́n fẹ́ pa wá ni o, wọ́n fẹ́ pa wá ni, wọ́n fẹ́ ba ayé wa jẹ́ ni, wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Tán bá dẹ̀ gbalẹ̀ wa gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa kò ní síbi kan tán fẹ́ pè nílé o, wọ́n máa rìn káàkiri ilé ayé ni. Àwọn ẹ̀kọ́ máa wọ àwọn ẹlòmíì, a lot of people ló wà ní Europe now tó jẹ́ Africa, wọn ò lè sọ pé ibi báyìí náà ti wá, wọn ò lè sọ pé ibi báyìí náà ti wá. Nǹkan tó fẹ́ sọ wá dà gangan nìyẹn. A ò ní níbi kan tá a fẹ́ pè nílé. Ìwọ tó bá nílé ní báyìí sí tẹ́ bá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ presently báyìí, a whole lot of people ló fẹ́ sá kúrò ńlù. Nǹkan tó dẹ̀ fẹ́ nìyẹn kí gbogbo wa sá kúrò ńlù. Àwọn tó bá máa pa kán pa, àwọn tó bá kù kán sá kúrò ńlù, kán lọ síbòmíì, kán wá máa rìn kiri ilé ayé, ká má níbi kan tá à ń pè nílé, ká má nílẹ̀ mọ́. Ẹ̀yin ìwà nǹkan tó fẹ́ ṣe fún wa nìyẹn. Ẹ padà lọ sílé yín. Nǹkan tẹ́sìn ń sọ àwọn ẹ̀sìn yẹn ẹ rí pé wọ́n máa sọ pé heaven kan wà, accept Jesus as your personal Lord and Saviour, accept Islam, accept Allah nìkan ni kó máa sìn. Kò sí heaven kankan bí kankan, kò sálùjọ náà kàn fẹ́ fi kíní yẹn tàn yín, kàn gba agbára lọ́wọ́ yín, kàn pa yín, kàn gbalẹ̀ yín ni nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Wọ́n ti rí pé ilẹ̀ àwọn ọmọ Yorùbá yìí gbogbo nǹkan ló ní, wọ́n ní omi. Ẹ wo nǹkan tí àlùjọ náà tán promise yín, ilẹ̀ níbi tí omi ti ń ṣàn sálẹ̀. Ẹjọ́ ṣé tó bá lówó ṣé o ò lè kọ́ ilé ẹ kán bẹ gbẹ́ ilẹ̀ yẹn kó dẹ̀ máa rí omi sálẹ̀ níbi tó omi ti ń ṣàn? Ẹjọ́ àlùjọ náà wo nìyẹn? Àlùjọ náà tán promise yín ayé yìí ló wà o, ọ̀dọ̀ wa gangan ni àlùjọ náà yẹn wà, wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa. Ẹ wo Saudi lẹ́ni, kò sómi Saudi o, wọ́n ti wọ́ọ̀kì omi síbẹ̀ o, wọ́n ti ń kọ́lé sórí omi o. So ẹ̀sìn Islam yẹn irọ́ ni, anything religion irọ́ ni. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn rárá, kò sí nǹkan tó ń jẹ́sìn, kò sí aburú kankan nínú ká ṣoògùn. Téèyàn kan bá ní gbàkíní ìfisára, gbàkíní máa lò, gbẹ́bù yìí máa lò, kò sáburú ń bẹ o. Gbàkíní ìfisára ó máa ṣe tán bá ṣá ẹ ládàá kò ní wọlé, tán bá yìnbọn fún ẹ kò ní wọlé, kò sáburú ń bẹ o. Ẹ̀yin èèyàn wa ẹ lọ lò ó. Ẹ sọ fún wọn pé kán mú ayẹta jáde fún yín nínú Bíbélì. Ẹni tó fẹ́ fún ẹ ní ẹ̀sìn kan, bóyá Bíbélì ni o, àbí kó gba Jésù ni o, àbí kó gba Muhammadu ni o, tó ní ẹ̀sìn yẹn ni kó ṣe òun. Ẹ sọ fún yín pé jọ kí n tó gba ẹ̀sìn yìí kí ni mo máa kà á nù kíní tó máa ṣiṣẹ́ fáyẹta. Òun ṣé àwọn Christian náà padànù ní jọ́ọ̀sì yẹn? Kí ló tí Jésù pa wọn, tí Jésù gbà wọn? Wọ́n wọ inú church, wọ́n dáná sun wọn mọ́ bẹ́ẹ̀, kí ló tí Jésù gbà wọn? Wọ́n wọ inú mosque, wọ́n pa wọn mọ́ bẹ́ẹ̀, kí ló tí Allah gbà wọn? Wọ́n wá dì sáàmù wa ni o. A dẹ̀ ní àwọn nǹkan kan tó yẹ pé tá a bá rí tán bá dé, ó ní àwọn nǹkan tó máa sàtàwọn èèyàn máa sàtọ́ máa pè, tán dẹ̀ máa pe oyin jáde tó máa ta àwọn ènìyàn pa. Wọ́n ní irọ́ ẹbọ ni, ó máa jẹ́ kẹ́ wà lùjọ́ náà. Ṣé kò yẹ ká ti mọ̀ pé àwọn ipò yìí wọ́n wá pa wá ni? Ẹni tó bá preach ẹ̀sìn kan fún ẹ, ẹni yẹn fẹ́ pa ẹni. Àwọn tẹ́ ẹ gbọ́dọ̀ sá fún
òun ni àwọn religious leaders yẹn wọ́n fẹ́ pa wá ní Fúlàní ni wọ́n. Anybody tó bá ti sọ fún yín pé gba Jésù lólùgbàlà ó fẹ́ pa ẹni o, gba Muhammadu kó gba Allah ó fẹ́ pa ẹni o, kó wá tó gbà sọ fún yín pé ó dáa táwọn agbésùnmọ̀mí àwọn afẹ̀míṣòfò bá dé kí ni mo fẹ́ kàánú kíní tó máa ṣiṣẹ́ fàyẹta jẹ́ ká confirm ẹ̀. Ok, tí wọ́n bá jáde láàrin wa ń bì táwa fẹ́ mú olè yẹn láàrin wa ń bì kí la lè ṣe nù kí n tó dẹ̀ máa mú olè yẹn jáde láàrin wa ń bì ẹni kó mú jáde kò sí o, ẹ̀yin yẹn wa kò sí o. Àwọn nǹkan tọ́tọ́ tí wa tó dẹ̀ máa ṣiṣẹ́ fún wa wọ́n ní ká lọ dànù, wọ́n fẹ́ gbalẹ̀ wa, wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ wa. Wọ́n mọ̀ pé táwọn bá máa wọlé sí gọ́vnà àwọn máa ní bíbélì làwọn fẹ́ fi búra àbí kúrán làwọn fẹ́ fi búra, táwọn bá ti gba ipò lórí yẹn wọ́n á kàn gbogbo àwọn òfin tó máa pa gbogbo àwọn ọmọ Yorùbá ló máa ṣe. We need to go back and trace our roots. Ibẹ̀ lágbára wa wà. Ẹ̀yin èèyàn wa tá a bá ṣáà kìíní ó dandan ni because we have limited time. Ìdí yìí ló fi jẹ́ pé ìwọ tó bá ti jí ó ní láti máa preach kìíní fún every other person tí ò ti jí, everybody gbọ́dọ̀ jí. At least we need 80% kó jí. Tá a bá máa wá yan olórí àwa la máa tó bá ti ń campaign láti sọ pé irọ́ o a ò lè dìbò fún yín o àyàfi tó bá máa fi Ògún Ṣàngó búra. Ojúbọ Ògún ló máa ti lọ búra, ojúbọ Ṣàngó ló máa ti lọ búra. Ṣé mọ̀ pé tí ogun bá ti jí a máa rò dáadáa. Ẹni tó fẹ́ jáde náà ẹ̀rí tó bá máa di time election sí yẹn máa wo àwọn political party yẹn wọ́n lè tó bí 70. Each person dẹ̀ máa provide the governor kankan tó ń contest ní political party yẹn. Christian, Muslim, Christian, Muslim, Christian, Muslim. Foreigner ni wọ́n náà, foreigner là ń vote lórí ilẹ̀ wa, a dẹ̀ fẹ́ kí ilẹ̀ wa dà kó lè dá náà. We are not Christian, we are not Muslim. Ìṣẹ̀ṣe ló nílẹ̀, Ifá ló tẹ̀lẹ̀ wa dó ilẹ̀ Yorùbá ni. So kí ló wáyé tá máa wá lọ yan àwọn tó jẹ́ pé nǹkan tó tẹ ilẹ̀ yẹn dó wọn ò gbà fún, àwa yan wọn sórí ilẹ̀. Ilẹ̀ ò lè tòrò náà. Àwa la máa sọ pé aláyé tó rò dáadáa o, Ṣàngó ló máa fi búra o, tó o bá ti wọlé gbogbo nǹkan owó tán bá ti fún ẹ tán bá ti allocate fún ẹ nǹkan tó bá yẹ kó tó sọ pé ó fẹ́ fi ṣe ló máa fi ṣe o. There will be proper accountability o, ṣó rò dáadáa o, òun náà rò dáadáa. Tipátipá lẹ máa fi rẹ́ni méjì sẹ́ni mẹ́ta tó máa jáde. Ẹ ti mọ̀ pé àwọn mẹ́ta àwọn méjì yìí wọ́n mọ̀ nǹkan tó fẹ́ ṣe. A dẹ̀ búra fún wọn tóun náà bá ti wọlé gbogbo àwọn tóun náà fẹ́ bá òun náà ṣiṣẹ́ òun náà máa tún ṣàlàyé. Èmi ti búra nídìí Ṣàngó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá mi ṣiṣẹ́ yìí náà ẹ máa búra nídìí Ṣàngó. Ẹ̀yin èèyàn wa báwo ni ìlú wa ṣe ní tòrò. Nígbàtí gọ́vnà búra gbogbo àwọn kọmíṣọ́nà búra nídìí Ṣàngó. Àwọn tó fẹ́ bá àwọn kọmíṣọ́nà tó fẹ́ bá wọn ṣiṣẹ́ náà tó fẹ́ gbéṣẹ́ fún àwọn ẹ̀yin náà búra nídìí Ṣàngó nǹkan tó fẹ́ gbowó yìí fún ló máa fi ṣe wá lọ búra nídìí Ṣàngó. Ẹjọ́ báwo ni wọn ṣe ní ṣe the right thing náà. Ẹjọ́ ẹ̀kan jẹ́ ká rò báwo náà ṣe ní ṣe the right thing. Wọ́n máa ṣe náà. Wọ́n máa ṣe. So ẹ̀sìn yìí Kùránì Bíbélì ẹ lọ dáná sun irọ́ lásán ni. Àwọn Mùsùlùmí yẹn wọ́n wá pa wá ni. Báyìí sìn nǹkan tí wọ́n fẹ́ kẹ́ mọ̀ níṣẹ́ ráwọn Fúlàní yẹn wọ́n ti pọ̀ gan lọ́dọ̀ wa pẹ̀lẹ́sìn àwọn gangan ṣe ẹ̀kọ́ gbà pé ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni. So every Muslim see them as a Fulani man. Every Muslim see them as a Fulani man. Wọ́n fẹ́ gbalẹ̀ ni. Gbogbo àwọn ọlọ́kadà wa Fulani ni wọ́n. And a whole lot of people are looking a ò sọ̀rọ̀ à ń wò wọ́n dẹ̀ ń wọlé wọ́n pọ̀ sí gbogbo wa dẹ̀ ń wò. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni a fi ń tàfàlà yìí àwọn arábí yìí máa gbalẹ̀ wa gbogbo àwọn ọmọ wa tá wọ́n máa sọ wọ́n dẹrú. Wọ́n máa pa gbogbo wọn because wọ́n mọ̀ pé òkè kí nǹkan tá à ń ṣe democracy là ń ṣe tá bá ti vote tá bá ti pọ̀ jù wọ́n lọ tá ti wọlé ṣẹ̀ríà kò sí báyìí fẹ́ ṣe kò sí báyìí fẹ́ protest tí wọ́n bá fi lè gba agbára wọ́n á gbé ṣẹ̀ríà yẹn wọlé o. Wọ́n á gbé ṣẹ̀ríà wọlé o. So the best thing ni pé don't vote for them. The best thing ni pé send them back lọ síbi tán ti wá. Ẹ jẹ́ ká gba agbára lọ́wọ́ àwọn people yìí. Ẹ jẹ́ ká gba ilẹ̀ wa padà. Ká kí ògbó wá sọ pé no to Quran and Bible láti fi búra. Irrespective of your religion. Tó o bá ti dé anywhere Ṣàngó yẹn ló máa fi búra. Wọ́n á rò dáadáa náà. Okay, Mùsùlùmí yẹn ó fẹ́ dupò gómìnà Ṣàngó ló máa fi búra rò dáadáa. Tó bá sọ pé kíní yẹn ó tako ẹ̀sìn mi tó bá ti jẹ́ bẹ́ẹ̀ a ò fẹ́ lórí ilẹ̀ wa ló wà. Orí ilẹ̀ wa ló ti fẹ́ jẹ gọ́vnà ó fẹ́ jẹ gọ́vnà lé wa lórí Ṣàngó ló máa fi búra. Tó bá fi Ṣàngó búra tó bá rí tójú ò bá ṣú akọ́kọ́ rò dáadáa pé ṣé kí n pé mo ti gbowó kan pé tó yẹ kí n fi ṣe kíní kan tí mo ti fi ṣe báyìí. Tó bá ti tára sán ẹ̀rù máa bà ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí. Àwọn kan wá ń fi Kùránì àti Bíbélì wọ́n wá fi ń scam wa wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Wọ́n ṣe máa fara wọn wọlé díẹ̀ wọ́n ti gbalẹ̀ tán
gbogbo àwa tá a jẹ́ ọmọ onílẹ̀ gangan wá pa wá o, àwọn ọmọ wa wá gbalẹ̀ lọ́wọ́ wọn wá pa wọn, òfin tó máa pa wọ́n tó máa gbalẹ̀ wọn lọ́ máa ṣe. Àìmọye ẹ̀yà tó ti lọ nílé ayé, àìmọye. Ẹ wo Egypt, ẹ wo Morocco, ẹ wo Tunisia, tó bá máa sọ sí wọ́n máa sọ bí the indigenous people, àwọn tó wà ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀, àwọn ẹni báyìí àwọn ìdá wọ́n ti pa wọ́n ti gbalẹ̀ wọn. Ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ o sí wa nílẹ̀ Yorùbá o. Tá a bá dàgbà tá a rí ibi àgbà ń rè, kán wá máa sọ pé ó yá wo ilé ayé, ó ní agbára láti yí kíní ìpadà, wo nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ tó wá wẹ̀yìn wò tó wá wọ́n ti gbalẹ̀ yín. Báwo ló ṣe máa feel? Ẹ jẹ́ wọ́n pé àwọn mùsùlùmí ẹrú ni wọ́n. Ẹrú ò dẹ̀ lè ṣe kó má ṣe ẹrú. Wọ́n ṣe wà yẹn, wọ́n ti rora wọn pin, ayé wọn ti bàjẹ́ sínú ẹ̀sìn yẹn. Tí wọ́n ní pé bọ́n ṣe máa hand over ilẹ̀ wa, kán dẹ̀ gbé láwọn Àràbù lọ́wọ́ báyìí, kán gbé láwọn Fúlàní lọ́wọ́ báyìí, wọ́n á tún dọ̀bálẹ̀. Àwọn Fúlàní wọ́n ń darí wa ríboríbo. Gbogbo àwọn religious leaders, àwọn àfà, àwọn pastor yìí, ẹ̀yin yan wa, foreigners ni wọ́n lórí ilẹ̀ wa. Àwọn mùsùlùmí yẹn, àwọn àfà ṣèyíkì yẹn, Fúlàní ni wọ́n. Àwọn bàbá wa dẹ̀ sọ pé kàkà ká dọ̀bálẹ̀ fún Fúlàní Gàmbàrí, ká rọ́jú ká gbọ́nà ọ̀run lọ. Nǹkan tó ń yà mí lẹ́nu jù ni pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Jọ́ọ̀sì yẹn sẹ́ẹ̀, àwọn kan tó ṣe ń jáde pé Kírísítẹ́nì làwọn, ẹ̀sìn ya wèrè gan. Ọpọlọ àwọn èèyàn ti dọ̀bálẹ̀ o, àwọn èèyàn ti kó ọpọlọ àwọn èèyàn lọ o. Wọ́n pa àwọn èèyàn yín ní ọjọ́ tẹ́ sọ pé ẹ̀ ń ṣe kíní kan, ẹ̀ celebrate Jésù. Wọ́n dẹ̀ pa, wọ́n dẹ̀ ń tẹ̀ sí wọn lára báyìí. Nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀, wọ́n dẹ̀ tán fi máa pa gbogbo yín tán pátápátá, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ má lọ fi pé tẹ́ bá ti kú, ẹ fẹ́ lajú sí heaven. Irọ́ ni o, kò sí heaven o. Torí mi tí mọ̀ bá àwọn people yìí bí wọ́n ṣe lè believe nǹkan tí wọ́n kọ sínú ìwé. Kò sí nǹkan tó ń jẹ́ heaven o. Ṣé rí àwọn tó wà nú ẹ̀sìn yìí, tá bá ti ń sọ fún wọn tí wọ́n bá ti gbọ́, tó bá possible ẹ máa fún wọn níkò. Ẹ jẹ́ ká máa la igi mọ́ wọn lórí. Ọpọlọ wọn ti bàjẹ́. So ó ṣe tó tá bá já wọn lọ́rẹ́ ńgbà míì, ó lè jẹ́ kó ọpọlọ wọn sọjí. Heaven yín, your heaven and hell, orí ẹ̀ la wà yìí o, orí heaven la wà yìí, inú heaven la wà yìí o. Ẹ gbọ́ nǹkan tó ń pè wá ní ènìyàn, ẹni tí a yàn, the chosen one. We are the chosen one. Orí ilẹ̀ la wà yìí o. This is our heaven. There is no other heaven anywhere o. Kò sí heaven kankan bí kankan o. Tó bá lọ jẹ́ kán pa ẹ́, tó lọ ń sọ ibi Jésù, tó bá dé, tó ní Jésù ní Olúwa àti Olùgbàlà, kọ́kọ́ tẹ̀bọ́n ṣe lára káwù, ó ti kú dànù ní o. Wọ́n kàn dẹ́mi ẹ̀ légbodò ní o. Kò sí heaven o. O lajú síbi kankan o. Àwọn olóyè subhanallah, Allah. Káwù tó bá ti yìn, ó ti kú nìyẹn o, ó ti lọ nìyẹn o. Kò sálùjọ náà o, má lọ gọra ẹ o. Tó bá lọ fi ìpébì kan wà tó fẹ́ lajú sí, ó kú dànù, ó kú gbé ní o. Torí àwọn tó fẹ́ pa yín, bísímìláì ni wọ́n ń ṣe o, Allah ni wọ́n fi ń pa yín o. Nǹkan tó máa gbà ilẹ̀ tó tí kò ní jẹ́ kó o kú lọ́dọ̀, tó máa yẹ kó o dàgbà kó o dògbó, tó máa yẹ kó káwọn ọmọ ẹ náà kán dàgbà kán dògbó, tó máa fi rí nǹkan lẹ̀ fún àwọn ọmọ ẹ tí ìyà ò fi ní jẹ wọ́n. Òun ni kó padà sí díẹ̀ o, padà lọ lé yín o. Nǹkan tó bá ń ṣe ń lé iṣẹ́ rí, wọ́n kàn ń jẹ́ ká kórìíra kíní yẹn ni o. Àwọn Lárúbáwá tẹ́lẹ̀, wọ́n máa pa ẹran sí orí òkúta yẹn, wọ́n máa fi ẹ̀jẹ̀ yẹn, wọ́n máa fi pa. Ìsìn ẹran yẹn àbí èèyàn dẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn, wọ́n ti refine ẹ̀ báyìí sí sínú ògò. Wọ́n kàn máa ra tún mix ẹ̀ pẹ̀lú àwọn nǹkan míì, wọ́n á jẹ̀ máa same ẹ̀jẹ̀ yẹn náà ni wọ́n fi ń pa o. Tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ajá ni Ògún gbà, a lè pa ọ̀pọ̀lọpọ̀ ajá, ká mú ẹ̀jẹ̀ wọn káwa náà rọ́ sínú ògò, ká gbé síbì kan tá bá fẹ́ bọ Ògún, ká wọ́n ẹ̀jẹ̀ yẹn sí orí Ògún yẹn o. Packaging ni o. Àwa náà máa package ẹ̀ ni o. Tẹ́ bá mọ̀ pé bóyá bí ojúbọ yẹn ṣe máa ń rí ló ṣe ń rí bákan lára yín, àwa náà lè kọ́lé fún Ògún o. A lè kọ́ bí Kaaba fún o. Tá bá dẹ̀ fẹ́ bọ́ normally wọ́n lè wá ń ta kán máa bọ́ ẹni tó máa ṣe necessary things, á wọnú ilé, á ṣe ò báwọn Lárúbáwá ṣe ń ṣe tiwọn nìyẹn pẹ̀lú àlá o, ẹ jára yín o. Tó wá gbé Ṣàngó ló ń ṣe ń lé yín, tí nǹkan kan bá wà tí o wò pé kíní pé ojú ti là, ṣé can't we do it this way? Can't ṣe at least ó máa fún wa ní the same thing. Tó bá in as much as ó máa fún wa ní the same result, then we can package it, we can rebrand it, we can modernize it. Ẹ má lọ fi ilẹ̀ o. Tẹ́ ẹ bá fi ilẹ̀ ẹ ikú ni o. Ẹ jẹ́ ká jára wa o. Kò sí nǹkan kan nú ẹ̀sìn o, kò sí nǹkan kan nú ìsìláàmù o, fege ni o, ìtàn lásán ni o. Àwọn àáfàá yẹn ń ṣoògùn o. Ògùn tó ń sọ fún ẹ pé kí wọ́n máa ṣe, àwọn àáfàá yẹn ń ṣe o. Ẹ̀rí mo yẹn ń tẹnumọ́, àwọn pásítọ̀ yẹn ń ṣe o, wọ́n dira o. Wọn ò gbójúlé Bíbélì o, wọn ò gbójúlé Kùránì, wọ́n mọ̀ pé òfege ni o. Tẹ́ bá ti ẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu, ẹ ṣáà gbọ́ nǹkan tó ọba king of music náà tó sọ.
ó ní ó lọ gbójúlé bíbélì àti Quran, irọ́ ń parọ́ fúnrọ́ ni o, sàkámà jẹ́ ni o. All those pastors are just scamming all of us. Àwa la sọ wọ́n di nǹkan tó dá o torí pa àgọ́ ni o. They will continue to tell us what we want to hear. Ẹni tó fẹ́ scam ẹ, nǹkan tó fẹ́ gbọ́ ló máa sọ fún ẹ. Bẹ́ẹ̀ mi ṣe ń sọ yẹn, bí nǹkan tí mò ń sọ yìí ẹ ò fẹ́ gbọ́. Wọ́n ní tí ọ̀rẹ́ méjì bá jọ wọ inú yàrá tán bá jọ lọ sọ̀rọ̀, tán bá jọ rojú jáde, wọ́n ti sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wọn ni o. Ṣé àmọ́ pé tèmi náà bá débi tí wọ́n ní ẹ yẹ ká máa ṣe àwọn sọ́fìn ńlá, àwọn èèyàn máa tẹ gift ni. Àwọn sọ́fìn ńlá, torí mò ń parọ́ fún wọn ni o. Torí pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn o. Àwọn sọ́fìn ńlá ìmí náà ṣáyé tán ní rọ̀jì. Bismillahir Rahmanir Rahim. Yasin wal Qur'anil Hakim. Tí mo tó fa Yasin yẹn, tí mo fà. Ṣé àwọn èèyàn máa tẹ gift, àwọn èèyàn máa ṣe àmín. Bẹ́ẹ̀ ìpè ni mo ń ta Bismillahir Rahmanir Rahim. Tabati yada bilabi wa tabba. Wọ́n máa ṣe àmì, wọ́n máa tẹ gift, wọ́n tún máa fún mi lówó ms account number this comment section, báyìí account number this comment section, wọ́n máa tẹwó, wọ́n máa send owó. Mo ń parọ́ fún wọn ni o, mo ń tọ́ wọn ni o, mo fẹ́ pa wọn ni o, mo ń gbàgbára lọ́wọ́ wọn ni o, wọ́n tún sanwó. Ẹ lè rí pé àwọn òmùgọ̀ ni wọ́n pọ̀ jù ní ẹ̀sìn yẹn. Wọ́n parọ́ fún wọn, wọ́n ń báyé wọn jẹ́, wọ́n ń gbàgbára lọ́wọ́ wọn, wọ́n tún fún wọn lówó. Ìdí ní táwọn àfáà fi tẹra mọ́ níbi ó dà pé iṣẹ́ scam yìí ó dùn o. Ẹ̀rí tá bá post ńgbà mi, àwọn wèrè kan comment pé alhamdulillah I'm a Muslim. Olórí burúkú ni wọn, irú àwọn ẹni bẹ́ẹ̀ o. Irú àwọn ẹni yẹn àti àwọn tó ẹni tó bá scam yẹn send 2,000 and I will credit you 100,000. Àwọn kan máa comment, wọ́n máa send the screenshot pé it's true, I just received my 100,000. Wọ́n máa send the screenshot, wọ́n ti lọ edit yẹn. Irú ẹ̀ ni àwọn olórí burúkú tó máa sọ pé alhamdulillah I'm a Muslim. Alhamdulillah. Thanks to Allah I'm a Muslim. Olórí burúkú ni wọ́n o, ẹ má tẹ̀lé wọn o, ẹni òfò ni wọ́n o. Ẹnikẹ́ni tó bá ti wá preach religion fún yín pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta yìí, táwọn eṣin òkọkú tí wọ́n ń pa àwọn mùsùlùmí tó ń pa kìrìsìtẹ́nì, tí wọ́n dẹ̀ kan tó yìí sọ pé ṣọ́ọ̀ṣì ní kó máa lọ, pé mọ́sìkì ní kó máa lọ. Olórí burúkú ni irú ẹni bẹ́ẹ̀, ẹ kọ́kọ́ gbé jókòó pé ok àfà Islam lọ́nà, ẹ jókòó báyìí, ẹ jókòó ṣóòtọ́ Islam lọ́nà, wá ní bẹ́ẹ̀ ni ẹ jókòó báyìí, mo ń bọ̀, ẹ lọ wá àdá kan ṣẹ̀ṣẹ̀ pọ́n, ó yá ẹ ka àyà kan nù Kùránì, mo fẹ́ ṣá yín wò, ẹ ka àyà kan nù Kùránì yìí tí ó bí ti bá ṣá yín kò ní wọlé. Òun ló máa sọ pé irọ́ subhanallah náà ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má yẹ ká dán aláwò, ẹ má dá wọn lóhùn. Àwa máa ń dán tọ̀dọ̀ tí wá wo, téèyàn kan bá ṣe oògùn fún ẹ, òkígbẹ́ ni kíni tó ṣe anything fún ẹ, ẹ máa confirm ẹ kẹ́ ẹ tó sanwó. Ṣé get? Téèyàn kan bá sọ pé yá gẹ̀ẹ́sì Islam lọ́nà, ẹ kọ́kọ́ dán wò, ẹni kó kaya, ṣé Yasin ni ó yá kaya sí kí n ṣá ẹ, ó dá ẹ kaya sin sí ẹran, bóyá ẹni ẹ lè ti lo nǹkan sára kẹ máa mọ̀, ó dá kaya sin sí ẹran yìí lára, kí n wá ṣá ẹran yìí, tí n bá ṣá tí ò bá wọlé máa gba Islam, tàbí kaya sin sí kí n yìnbọn fún tí ò bá ti wọlé máa gba Islam. Ẹni láti confirm everything náà. Gbogbo wa ti rí nǹkan tó ṣẹlẹ̀, àwọn ìṣe nǹkan kú ti surround wa o, wọ́n ti wà everywhere o. Wọ́n wá ṣeré, wọ́n wá pa wá ní ìbọn gidi ló wà lọ́wọ́ wọn o. Orò tán ní kó má ṣe yẹn, ó lè jẹ́ pé orò yẹn ló máa lé wọn dànù. Èèyàn kan sọ fún mi pé ìlú kan wà sẹ́, ó ní ogun òjàlú yẹn rí, tó bá wọbẹ̀ bó fẹ́ lọ pa wọn, ìbọn tó bá fẹ́ yìn ìbọn ò ní yìn inú ìlú yẹn. Àwọn tọ̀dọ̀ ti wá yìí, wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ̀dọ̀ ti wá, wọ́n gba agbára lọ́wọ́ wọn ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ́ tí wá rí tí wọ́n tako àṣà àti ìṣe wa yìí, olórí burúkú ni wọ́n ni, wọ́n ti gbowó o. Àwọn ọba yẹn ti gba owó ẹ̀mí tiwa. Get? Àwọn ọba yẹn wọ́n ti gba owó ẹ̀mí àwọn ọmọ ìlú yẹn. So àwọn ti wé pé ṣe bí mi máa ráyé gbé, èmi àtàwọn ọmọ mi tí bá ti send àwọn ọmọ mi lọ sí Europe, wọ́n máa lọ ṣe fàájì. Wọ́n ń sanwó fún wọn o. Àwọn lárúbáwá tó fẹ́ gbalẹ̀, wọ́n mọ̀ nǹkan tó ń ṣe o. Wọ́n fẹ́ gbalẹ̀ yẹn fáwọn àrọmọdọ́mọ tí wọ́n ní o. Lọ́ ṣe ń fọ́ǹdì, àwọn kan ló ń fọ́ǹdì terrorism yẹn, wọ́n fẹ́ gbalẹ̀ ni, wọ́n fẹ́ pa wá ni o. Ẹni tẹ́ bá ti rí tó bá ti kú lọ́nà àìtọ́, ẹ lọ ró òkú yẹn o, ẹ má jẹ́ kán gba agbára lọ́wọ́ wa o. Gbogbo àwọn nǹkan tó ní kò dá yẹn, irọ́ ni ó dá o, ẹ̀sìn yẹn gangan ni ó dá o. Tẹ́ bá fẹ́ gba ẹ̀sìn, ẹ confirm ẹ o, látẹ̀ní lọ báyìí. Pásítọ̀ wèrè kan tó náà ní agbára, òun lọ ṣe kinní kan, òun lọ sí di èṣù. Pásítọ̀ ṣe lágbára, ṣé Jésù yín lágbára lóòótọ́? Kí ló dé tó bá lágbára ó yá? Ẹ jẹ́ ká kẹ́ àdá sí yín lára wo. Ẹ má ṣá níbi tó ti máa pa, ẹ wá ibi iṣan ẹsẹ̀.
ẹsẹ̀ ẹsẹ̀ rí ẹsẹ̀ yẹn mi kàn lè ṣú ẹsẹ̀ mi ni ibi ẹ̀yìn ẹsẹ̀ yẹn ibi tí ṣan wà yẹn ibẹ̀ lẹ máa fi àdá yẹn sí ẹni kó ka sáàmù yẹn kó ka gbà wọn ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù kó sa gbogbo kíní yẹn ìwọ ẹsẹ̀ mi ìwọ ara mi tó bá ti ń ṣá mi ládàá kó gbọdọ̀ wọlé bẹ́ẹ̀ ni kó rí ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín ẹ̀jẹ̀ fi àdá yẹn sí níbi iṣan ẹsẹ̀ yẹn wẹ̀ ẹ̀dán wo nìyẹn confirm ẹ̀ tó bá ti wá ṣá tó bá ti wọlé pastor ẹ lọ treat ara yín o ẹ̀yin lẹ fà á o kò ń ṣe mi o ẹ̀yin lẹ sọ pé Jésù yín lágbára o àmọ́ báyìí sí mi ìdè join Christianity o Jésù ò lágbára o tó bá pa àfa náà ni díṣẹ́ ṣe kó ṣe the same thing ẹ dán iṣẹ́ yẹn wò lára wọn ẹ má gba ẹ̀sìn kan tí ẹ ò ní lè confirm o wọ́n fẹ́ pa gbogbo wa ni o tẹ́ bá lè ṣe ń dira ẹ máa dira fáwọn ọmọ yín náà ó ṣe kókó ẹ tó bá pé yàwó ni ẹ dira fáwọn ọkọ náà tó bá pé ọkọ ni ẹ dira fáwọn ìfúnyàwó náà àtàwọn ọmọ o ó ṣe kókó wọ́n fẹ́ wá pa wá ni wọ́n wá bá wa ṣeré o ẹ̀sìn tó ń sọ pé ẹ pa wọ́n kò síṣẹ́ méjì ó fẹ́ wá pa wá ni o wọ́n ti mọ̀ pé ilẹ̀ yẹn kò ń ṣe ilẹ̀ tiwọn wọ́n fẹ́ gbalẹ̀ wa ni o àwọn ẹ̀sìn méjèèjì tó ń gbé wá yìí ẹgbẹ́ òkùnkùn ni o àwọn méjèèjì ń bára wọn jà ẹ̀rí wọ́n máa gbé bọ́ ka fatia àwọn kírísítẹ́nì àti júù ni wọ́n ń gbé ṣépè o ẹ jára yín o ẹ̀sìn wa ní ká pa ni o ẹ lọ dira o a ò lè sọ́jú bá ṣe ń sọ yìí lọ o ẹni tó bá hùn kó gbọ́ ẹni tó bá hùn kó má gbọ́ táwọn ará bí yìí bá dé ẹni tó bá ti pa kò sálùjọ náà ẹ má lọ gọra yín o kò sálùjọ náà kankan bí kankan ẹlòmíì kan tó bá kú ẹlòmíì tó yẹ tán ti pa wọn kàn sọ fún ibi tó bá lajú sí wọn kàn sọ fún pé orí bóyá ṣayé ẹ òmùgọ̀ gbogbo nǹkan tó lè gbà ẹ́ lẹ̀ òun láti fún ẹ yìí wọ́n á máa fi wọn àwọn tó ti pa yẹn wọ́n fi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo lálàá ni o àwọn tí wọ́n pa yẹn ní just tí wọ́n pa káàkiri wọ́n fi kíní yẹn wọ̀n wọ́n pé orí bó ṣe ṣayé ẹ àwọn nǹkan tó lè gbà ẹ́ lẹ̀ tí wọ́n fi ní pa ẹ́ òun nìyí ọmọ kíní ìyá àbòmọ̀ àánú òun mọ̀ ọmọ kíní ìyá àbòmọ̀ àánú òun mọ̀ ọmọ kíní ìyá àbòmọ̀ àánú kí ló wá dé tí o fi ṣe á ní wọ́n sọ pé àwọn máa wọ heaven ni ó ti heaven ẹ náà ló wà yìí ó ti okú gbé ni o ẹ̀yìn èèyàn wa ẹ jára yín o mo ń tẹnu mọ́ ẹ jára yín o wọ́n wá bá wa ṣeré o wọ́n ti wà everywhere so ẹ jẹ́ ká wà lákọ kò sí nǹkan tó burú oògùn dá o ẹ má lo oògùn lọ́nà àìtọ́ ni o ìwọ tó bá ní nǹkan tó bá kàn fi ẹnu àwọn kan ètí ẹ báyìí tó bá ní jókòó tó dẹ̀ máa jókòó ju tọwọ́ ẹlẹ̀ tó dẹ̀ máa jùlẹ̀ ẹ̀yin èèyàn wa ó confam ni ẹ ní lọ́wọ́ o ìdí ni pé táwọn ará bí yẹn bá dé òun lẹ máa fi gbára yín lẹ̀ o àmọ́ tó bá lò lọ́nà àìtọ́ bóyá wá lọ fi ń control ìyàwó níyàwó irú ẹni bẹ́ẹ̀ ni èèyàn burúkú irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ lò lọ́nà àìtọ́ kò ní ṣiṣẹ́ fún torí nǹkan táwọn bàbá wa torí ẹ̀ dálẹ̀ kọ́ nìyẹn ẹni tó ṣe ìbọn kò ní kó máa fi ìbọn pààyàn lọ́nà àìtọ́ o kó o fi dáàbò bóra ẹni o ẹ̀yin èèyàn wa ẹja jára wa o Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró Akànbí iṣẹ́ wà ń bẹ̀ Akànbí so ó dàbí pé Akànbí wá ìwé so nísìn a máa ẹ ti mọ̀ pé torí time kí ẹkìn bí a mọ̀ lè sáré pé Akànbí so àtorí time a máa kírun mọ̀ báwọn ọmọ ẹrú bá ti wà ń sálẹ̀ wọ́n wá ṣàlàyé fún wa nǹkan tá a lè kà tó máa ṣiṣẹ́ fún ẹjọ́ nǹkan tí mo sọ yẹn nǹkan tá a máa ṣe nìyẹn o àwọn àfáà tàbí pásítọ̀ tó bá ti wá preach anything fún yín ẹ̀dán iṣẹ́ wò lára wọn ẹ̀dán àdá yẹn kẹ́ ti pọ́n kẹ́ẹ̀dán wò lára wọn láti mọ̀ bóyá nǹkan tó ń pè yín sí bóyá ó lè gbà yín lẹ̀ tí ò bá ti lè gbà yín lẹ̀ ẹ má dá wọn lóhùn o olórí burúkú ni wọn fẹ́ sọ mí di dàbí mo ṣe dà ní o ẹ jára yín o ẹ jọ o so ẹ jẹ́ kí n máa gbé àwọn èèyàn sí sókè. ẹ jí ká kírun ẹ jí ká wọ kọlà àròjọ musolókun so fún ẹ̀yin tẹ́ ń wò wá for the first time so irun tá à ń kílé ní Friday reason tá a fi ń kí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa la lọ sílé kéwú àmọ́ ohun tó wà nínú Quran tó bá kàn ka èdè Arabic fún wa kódà kí àfáà mi ṣe bismillahir rahmanir rahim ọ̀pọ̀lọpọ̀ wa ṣe àmín so kábà ṣe alihamdulilayi rọ́bìlì alami àmà ṣe àmì ìdí ni pé kò ń ṣe fọ́ọ̀tì wa a lọ sílé kéwú débi pé a mọ̀ ìtumọ̀ bisimilayi rahman rahim débi pé a mọ̀ ìtumọ̀ alihamdulilayi rọ́bìlì alami èdè lárúbáwá ni ìdí ẹ̀ ló mú wa yan ọjọ́ Friday yìí láàyò a máa kírun ní èdè abínibí kó lè bá àyè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi so a máa kí irun ní èdè Yorùbá báyìí gbogbo ohun tá a bá ń kà nínú Quran ìmáàmù wọn a máa fún wa ní verse nọ́mbà tó wà àyà Quran yẹn wọn tó bá lè ka English o lè lọ tún kà fúnra ẹ kó lè yí ọ dáadáa
wọn tó bá lè ka èdè Yorùbá ó lè lọ tún kà ó tún lè yí ọ kò sí àdúrà nínú Quran bí èpè bí ìtàjẹ̀sílẹ̀ bí ìdàlúrú bí àgbákò bí òfò òun ló kúnnú Quran fún wọn tó ń expect pé o fẹ́ sílé o fẹ́ pe àfà listing kò gbọ́ ohun táwọn àfà fi wákà sílé ti tuntun kọ́ fún wọn tó ń múra pé tó mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ ra yé o fẹ́ pe àwọn àfà kó wá bẹ̀ súre sí kí mọ́tò rẹ̀ má l'accident listing kò gbọ́ nǹkan táwọn àfà fẹ́ kà sínú mọ́tò ẹ̀ ìwọ tó bímọ tó ṣẹ̀ bímọ tíyàwó ẹ̀ ru oyún síkùn fún oṣù 9 tó wá sọ̀kalẹ̀ ayọ̀ tó bímọ ayọ̀ tó wá níwọ̀ òrọ́ pẹ́ dámọ́ àwọn àfà nìwọ́ fẹ́ pé kí wọ́n fẹ́ kán abẹ́ ka èdè arábíkì sọmọ rẹ létí listing kò gbọ́ nǹkan tí àwọn àfà ó kà sọmọ rẹ létí tó bá wá jẹ́ni tó lẹ́kọ̀ọ́ tó ní làákàyè tó mọyì ọmọ ìjẹ́wọ́ àbímọ nílẹ̀ Yorùbá wàá pe àwọn àfáà tí ò níṣẹ́ kí wọ́n máa ka àwọn nǹkan aburú yìí sọmọ tuntun létí kí lọmọ yẹn wálé ayé wá ṣe ó wálé ayé wá gbélé ayé ẹ̀ ni ìgbà tí Ọlọ́run ọba Elédùmarè máa ṣẹ̀dá ọmọ yẹn ó ṣẹ̀dá ẹ̀ sílẹ̀ Yorùbá ó dá nílẹ̀ Yorùbá ó ti fún ní èdè ó ti fún ní àṣà ẹ̀ ó ti fún ní way of life ẹ̀ kò ní èdè arábíkì tọmọ yẹn bá ní èdè arábíkì á dá sílẹ̀ arábíkì ni tó bá ní èdè English á dá sílùú English ni so fún díẹ̀ yìí ẹ jí ká mọ ohun tá à ń ṣe ìdí kan pàtó tá a fi mú ọjọ́ yìí lọ́jọ́ kan tó jẹ́ kókó every week pé Friday o abọ́lọ̀ kí irun yìí ní èdè Yorùbá kó lè kí àwọn ọmọ Yorùbá bá lè mọ nǹkan tó wà nínú Quran so ms ti dé padà kò kárí àlùwàlá ẹ̀yin jama lọ́kùnrin àti lóbìnrin tí mọ́sálásí ti pé sáfù líláì ẹ̀rọ àwọn ọmọ Yorùbá tàtà wọ́n fẹ́ kírun ní afẹ́ wọ kọlà àwọn ń wọ kọlà lọ́nìyẹn o àwọn ọmọ mi sẹ́mùsẹ́mù nínú Saudi irọ́ lásán Arab level kàtàyéyè wọ́n bá gbé omi sẹ́mùsẹ́mù wá kàtàyéfè wọ́n bá gbé omi sẹ́mùsẹ́mù wá láti Saudi ó dẹ̀ ti request fún France visa ìgbà tó gbọ́n omi sẹ́mùsẹ́mù mọ́ níbi tó ti fẹ́ gba visa ó lọ bẹ̀ bóyá wọ́n wò pé ẹnì kan lẹ́ni yìí tó ti dèèyàn méjì ni wọn trust ẹ̀ mọ́ wọ́n reject ẹ̀ ọlọ́mọdé orí ibú ó ṣe wá orí ibú ṣe kàtàyéfè ní 2026 sáfù Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah hayya alal falah hayya alal salat qad qamatis salat qad qamatis salat Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah la ilaha illallah muhammadar rasulullah sallallahu alaihi wasallam Allahu ni alájùlọ. Allahu alájùlọ. Allahu aláṣiṣẹ́. Mo jẹ́rìí pé kò sẹ́ni kan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọlá ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́ni kan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alágbákò. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ. Olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà. Ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Aláṣẹ pé mbẹ yẹn ní elépè làlá. Quran 1:11 ọwọ́ Abilahabi méjèèjì ti ṣòfò. Mo sọ fún yín náà. Òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tí ó ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò. Àti ìyàwó rẹ̀ aláàrù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀nrán máa wà ní ọrùn rẹ̀. Quran 4:89 wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ̀yìn tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Kí ẹ má sì mú ọ̀rẹ́ àyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9:123 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, ẹ máa kanra mọ́ wọn
kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 9 verse 5 nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn, ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọ́n ní gbogbo ibùba, tí wọ́n bá sì ronúpìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ. Quran 9 verse 23 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Quran 9 verse 111 dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra, wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ ńlá. Quran 8 verse 12 rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀, èmi Allahu yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 5 verse 33 ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3 verse 161 kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jímú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9 verse 29 ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 5 verse 51 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀húdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti Kìrìsìtẹ́nì, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ àyò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 8 verse 39 ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 14 verse 4 a kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè ṣàlàyé ẹ̀sìn fún wọn. Nígbà náà Allahu yóò ṣì ẹni tí ó bá fẹ́ yóò ṣì í lọ́nà, ó sì máa tọ́ ẹni tí ó bá fẹ́ yóò tọ́ ọ sọ́nà. Òun ni alágbára, ọlọ́gbọ́n. Quran 15 verse 6 wọ́n wí pé ìwọ tí wọ́n sọ àlìkùránì kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Quran 2 verse 216 a ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín, ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 9 verse 14 ẹ jà wọ́n lógun, Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín, ó máa yẹpẹrẹ wọn, ó máa ràn yín lọ́wọ́ lórí wọn,
ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Allah ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fólúwa mi àtóbi. Ògo ni Subhana fólúwa rabbiyal mi a'la wa àtóbi. bihamdi. Ògo ni Subhana fólúwa mi rabbiyal a'la wa àtóbi. bihamdi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal hamdu. Allah ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Allah ni alájùlọ. Allahu alágbákò. Allah ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Ògo ni fólúwa mi àtóbi jùlọ. Allah ni alájùlọ. Allahu alábùkù. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Ṣìgìdì Gbogbo Kaaba. ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Alápẹ̀lẹ́ pé àmín. Quran 58 verse Aláàlẹ́ sí pé ìfẹ́ 22. dánú mi. O ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́, ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61. Wọ́n di ẹni ìṣẹ́bílé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Ẹ mú wọn kí ẹ sì pa wọ́n tààrà. Quran 8 verse 17. Ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, ṣùgbọ́n Allahu ló pa wọ́n. Àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí o jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò, nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí Haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí Ànábì jalè ilẹ̀ ní ẹ̀rù. dáadáa ní ti pípa. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára, ọlọ́gbọ́n. Quran 8 verse 60. Ẹ pèsè sílẹ̀ dè wọ́n nǹkan ìjà tí agbára yín ká nínú nǹkan àmúṣagbára, àti àwọn ẹṣin orí ìso tí ẹ̀yin yóò fi máa dẹ́rù ba ọ̀tá Allahu àti ọ̀tá yín pẹ̀lú, àti àwọn òmíràn yàtọ̀ sí wọn tí ẹ̀yin kò sì mọ̀ wọ́n, Allahu sì mọ̀ wọ́n. Ohunkóhun tí ẹ bá ná lójú ọ̀nà Allahu fún ogun ẹ̀sìn, a ó san padà fún yín ní kíkún, a ò sì ní ṣe àbòsí sí yín. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu, Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Quran 92. Allahu fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra. Ó tún fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n búra. Ó tún fi ẹni tí ó dá akọ àti abo búra. Dájúdájú, ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ yín. Ní ti ẹni tí ó bá tọrẹ tí ó sì bẹ̀rù Allahu, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní òdodo, a sì máa ṣe iṣẹ́ rere ní ìrọ̀rùn fún un. Ní ti ẹni tí ó bá ya ahun, tí ó tún sì rí ara rẹ̀ lẹ́ni tí ó rọrọ̀ tayọ ẹ̀san ọ̀run, tí ó tún pe ẹ̀san rere ọgbà ìdẹ̀ra ní irọ́, a sì máa ṣe iṣẹ́ aburú ní ìrọ̀rùn fún un.
dúkìá rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ nígbà tí ó bá parun tí ó jábọ́ sínú iná. Dájúdájú tiwa ni láti ṣàlàyé ìmọ̀ náà, àti pé dájúdájú tiwa ni ọ̀run àti ayé. Nítorí náà mo ti fi iná tó ń jó fòfò kìlọ̀ fún yín. Kò sí ẹni tí ó máa wọ inú rẹ̀ àfi olórí burúkú, ẹni tí ó pe òdodo ní irọ́ tí ó sì kẹ̀yìn sí i. Wọ́n sì máa gbé iná jìnnà sí olùbẹ̀rù Àláhù, ẹni tó ń fi dúkìá rẹ̀ tọrẹ tó sì ṣàfọ̀mọ́ rẹ̀. Kò sì sí oore ìdẹ̀ra kan tí o ní lọ́kàn láti gbà ní ẹ̀san ní ọ̀dọ̀ ẹnikẹ́ni, bí kò ṣe pé láti fi wá ojú rere Olúwa rẹ àti ẹni gíga jùlọ. Láìpẹ́ o sì máa yọ́nú sí i. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo Subhana ni fún rabbiyal Olúwa a'la wa mi atóbi. bihamdihi. Subhana Ògo ni rabbiyal fún a'la Olúwa wa mi bihamdihi. atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu aláṣìṣe. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Subhana Ògo ni fún rabbiyal Olúwa mi a'la. atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alágbákò. Allahu ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alábùkù. Ìkíni, àdúà àti ohun rere jẹ́ ti Allah. Àtàhíyátù lillahi. Ìdẹ̀ra fún ọ ìwọ ànábì, Àsákìyátù lillahi. àti àánú Allah àti ìbùkún rẹ̀. Assalamu alayka. Ìdẹ̀ra fún ọ àti àwọn ìránṣẹ́ Allah. Ayọ́ ànábí. Mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah. Wa ala Àti libadillahi. pé mo jẹ́rìí pé Muhammadu ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allahu. Àlàáfíà fún yín. Salamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu aṣinilọ́nà. Allahu alákòóbá. Allahu aláṣìṣe. Allahu alákòóbá. Allahu aṣinilọ́nà. Allahu olórí burúkú. Allahu elépè. Ẹ̀yin èèyàn wa, ẹ wo ìrun tí a kí ní èdè abínibí. Òun ni wọ́n máa ń kà fún àwọn èèyàn wa ní èdè Lárúbáwá. Wọ́n á dẹ̀ máa ṣe àmì, wọ́n á tún máa tẹ̀wó. Gbogbo àwọn nǹkan tá a kà yí, ẹ jọ̀ọ́, kí ni ìtumọ̀ ẹ̀? Tẹ́ bá wo ìrun kíkí gangba mi, tẹ́ bá jókòó tẹ́ wo ìrun kíkí yẹn, téèyàn lo brain ẹ̀ gangan wípé òkè mo dúró ní orúkọ aláàánú jùlọ gbogbo pé èyí jẹ́jẹ́ aláwọ̀ aláàjùlọ orí ẹ̀ ògo ni fún Olúwa mi àtóbi, ògo ni fún Olúwa mi àtóbi. O tún dúró, o tún forí kanlẹ̀, ètò ìkàwé gbogbo kíyẹn, ẹ wá rí i pé kíní yìí ò nítumọ̀. Tẹ́ ẹ bá wá lọ wo àwọn Buddhist, àwọn tó ń sin Buddha, ǹjẹ́ mọ̀ pé àwọn gangan ló máa ń ṣe, ló máa ń forí balẹ̀, ló máa dúró. Tẹ́ ẹ bá lọ wo àwọn tó ń sin, àwọn yẹn jẹ́ ti wà ní 5th century kí wọ́n tó bí baba ńlá kú baba Muhammadu. Àwọn yẹn ló ti ń sin, náà ti ń forí balẹ̀. Lẹ́yìn yẹn àwọn Sabians ní àwọn náà ń kírun, wọ́n ń kírun fún Allah, àwọn náà ní ṣìgìdì Allah yẹn. Kíní yóò nítumọ̀. Ẹ wá wo nǹkan tá a ní ilẹ̀ wa táwa bá tiẹ̀ fẹ́ bọ, a fẹ́ bọ Ògún, a fẹ́ bọ Ṣọ̀ún, ṣé àwọn nǹkan tá à ń ṣe ń di kíní yìí nítumọ̀? Tó bá ń sọ̀rọ̀, ẹ máa mọ̀ pọ̀rọ̀ lélẹ́yìí, kò ń ṣe ibi tó bá jẹ́ kẹ́ ti ṣe àṣẹ, ẹ mọ̀, torí pé ìtọ̀dọ̀ ti wá ní. Ó da, àwa ka Quran, ọdẹ àwọn máa ka kíní ìfáwọn èèyàn wa ní èdè Lárúbáwá. Bismillahirrahmanirrahim, walayli iza yagsha, wanahari iza tajala. Wà mọ́ ń kàlákà, wọ́n ka gbogbo kíní yẹn. Meanwhile, àwọn èèyàn wa wọn ò mọ ìtumọ̀ kíní yẹn. Ìtumọ̀ ẹ̀dẹ̀ ni wípé Allahu ó ń fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra. Báwo lèèyàn ṣe máa fi nǹkan tó dá búra? Ó ń fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n búra. Allah ń fi ọ̀sán búra. Allah ń fi alẹ́ búra. Ibẹ̀ yẹn tí ẹ̀kọ́ wá ibi tó ń yà mí lẹ́nu jù gangan tí ó yẹ káwọn àáfàá yìí ṣàlàyé fún àwọn èèyàn wa ní pé Allah ó ń fi ẹni tí ó dá akọ àti abo búra. Ta ni ẹni tí ó dá akọ àti abo tí Allah fi ń búra ń bì? Because nǹkan yìí ń jẹ́ kó yé wa wípé Allah yìí òun kọ́ ló dá akọ àtabo. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé claims ni everything. Anybody ni ó lè kọ anything kó sọ pé òun lòun dá ayé, òun lòun dá akọ, òun kò sẹ́ni tó fẹ́ bí ẹ́, kò sẹ́ni tó fẹ́. Nǹkan tá a lè fi mọ̀ bóyá wo ló dá nǹkan yìí ni pé tá a bá ní ó yá pidán kárí. Tá a bá fẹ́ mọ̀ pé lóòótọ́ ìwọ ló dá kíní, ó yá pidán owó ẹ̀ kárí pé wọ́n ló dá. Allah dẹ̀ ní kò ní dán nǹkan tó fẹ́ pa.
Quran láti ń gbé dání láti sọ fún yín pé irọ́ lásán ni, Quran ò sọ̀rọ̀. Allah láti ń gbá etí, a máa ń gbá etí Allah ṣeré ni, Allah àwọn bídà kò lè sọ̀rọ̀ torí pé èrè lásán ni. Allah wá ń fi ẹni tí ó ẹ̀yin mùsùlùmí ẹ kọ́kọ́ mọ̀ ìjọ kan ọpọlọ yín máa ṣiṣẹ́ ẹ mọ̀ pé Allah yìí ẹni tó ń sọ̀rọ̀ ọnu Quran yìí nǹkan tẹ́ ń tẹ̀lé yìí ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Ìdí ni tẹ́ bá bú Allah ní lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ rí pé kò kí ń dùn wọn, tẹ́ bá bú Muhammadu ló máa ń dùn wọn torí pé Muhammadu ni Allah. Muhammadu òun ni Allah. Gbogbo ọ̀rọ̀ ọnu Quran Muhammadu ló sọ. Èèyàn wa jẹ́ ká jì irọ́ lásán ni kíní yìí. Ẹ wáyà kan tá a kà ẹ rí pé Muhammadu ló ń give instruction. Muhammadu ti sọ fún wọn pé ẹ lọ pa wọ́n, ẹ pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Ìgbà tó wá dé Quran 8:17 Muhammadu náà ló tún wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin kọ́ lẹ pa wọ́n o, Allah ló pa wọ́n. No, ẹ̀yin mùsùlùmí yẹn ṣe làákàyè, ẹ̀yin kọ́ lẹ pa wọ́n, Allah ló pa wọ́n. Meanwhile Allah yẹn ló ń give instruction wípé ẹ lọ pa wọ́n, ẹ jà wọ́n lógun. So nǹkan tẹ́ ń sọ sí ni pé àwọn Fúlàní tí ó ń pa àwọn èèyàn pẹ̀lú bísímìlá yẹn àwọn gangan ni Allah, because Quran jẹ́ kó yé wa ń bí wípé àwọn ẹni yẹn gangan kọ́ ló ń pa àwọn èèyàn wa o, Allah ló ń pa àwọn èèyàn wa. So ẹ lè tẹ̀ mọ̀ pé Allah tí wọ́n gbé wá fún wa á pa ayan ni. Allah ò lè fún wàrà, ó lè dá wàrà nù. Tó bá jẹ́ pé Allah ló dá èèyàn, òun ló fi ẹ̀mí sára èèyàn, kò ní máa sọ pé kó máa pa wọ́n, kó máa gba ẹ̀mí lára wọn. Tó ráwò pé nínú agbára mi ni mo fi dá àwọn èèyàn yìí, mo fi ẹ̀mí sí wọn lára. Mo ṣe tún máa wá sọ fáwọn kan pé kán lọ máa pa wọ́n. Àmọ́ nítorí pé olórí burúkú ni Allah, kò lágbára, kò lè ṣe nǹkan kan. Òun ló ṣe ń give order wípé ẹ lọ pa wọ́n. Nǹkan kí nǹkan tó bá ti ń sọ fún yín wípé ẹ lọ pa àwọn èèyàn, ẹ lọ bà ibẹ̀ jẹ́, ẹ lọ da ibẹ̀ rú, ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan yẹn kò kí ń ṣe nǹkan gidi. Allah wá ń sọ pé ẹ̀yin kọ́ lẹ tún pa wọ́n nígbà tẹ́ pa wọ́n. Nígbà tẹ́ jùkò, ẹ̀yin kọ́ lẹ tún jùkò, òun Allah òun lòun jùkò. Okay, àwọn tó lọ ju oko sí palace Ọ̀ọ̀ni níjọ́sí, àwọn mùsùlùmí tó ń ju oko yẹn, nǹkan tí Kùránì yìí fi yé wa ní pé àwọn mùsùlùmí yẹn kọ́ ló ju oko, àwọn Allah gangan ló ju oko. Ẹ ti rí pé olórí burúkú ni Allah yìí, bá ṣe jẹ́ ni Allah yìí. Tó bá yẹ pé Allah mọ nǹkan tí wọ́n ná, iye tó ń ná, wàhálà tó ń ṣe kán tó gbé palace yẹn débi tó dé yẹn, kò tún ní máa give order yìí pé ẹ lọ jùkò sílé Allah, sílé Ọ̀ọ̀ni. So ẹ ti ṣe mọ̀ pé Allah yìí ẹni òfò ni, olórí burúkú ni Allah yìí. Àwọn tó ń sin Allah yìí, àwọn tí wọn ò lè dá ronú ni. Nǹkan kan ò lè máa give order burúkú báyìí wípé ẹ lọ pa àyàn kẹjẹ máa sìn. Tó bá yẹ pé o lágbára lóòótọ́, kí ló dé tí o pa àwọn ẹni yẹn fúnra ara ẹ? Why tó fi ń sọ fáwọn mùsùlùmí, tó fi ń pàṣẹ fún wọn pé kán lọ máa pa àyàn, kán lọ máa jùkò? Lẹ́yìn tó bá wá pa wọ́n tán, àwa sọ pé ìwọ kọ́ ló pa wọ́n. Tá bá wá sọ fáwọn mùsùlùmí yìí pé ẹ̀yin mùsùlùmí irọ́ lásán ni kíní yìí, àmọ́ torí pé wọ́n ti kó wọn ní ẹrú, ọpọlọ wọn ti bayé wọn jẹ́, ọpọlọ wọn ti lọ. Wọ́n tún máa ní irọ́ òótọ́ ni, Allah ni ó dáyé. Àmọ́ nígbà tá Allah fẹ́ tàǹkà Quran, Allah wá ń búra pẹ̀lú ẹni tó dá akọ àtabo. Tá bá tún wá lọ wo Quran chapter 27 verse 91, Allah tún Muhammadu àti Allah Muhammadu ń sọ nǹkan tí mò ń sọ gangan lélẹ̀ pé ọ̀rọ̀ Muhammadu ló wà nínú Quran now. Because báwo mo fẹ́ ka Quran ní sí Quran 27 verse 91, Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Ó yẹ kó nǹkan tó yẹ kó wà níbẹ̀ ni pé ohun tí mo pa Muhammadu láṣẹ rẹ̀ ni pé kó jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Àmọ́ Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀, tó túmọ̀ sí pé Muhammadu ló ń sọ̀rọ̀. Inú Quran ló wà. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà. Ẹ wá fi Olúwa ilẹ̀ tí yín ẹ fílẹ̀, ẹ lọ ń sin Olúwa ilẹ̀ Mẹ́kà. Ṣẹ́yìn jẹ́ ọmọ Mẹ́kà, ẹ̀yin mùsùlùmí. Ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ọmọ Yorùbá ni à ń bá wí o. Torí ètò wa yìí àwọn ọmọ Yorùbá là ń bá wí o. Àbá àwọn ọmọ ìlú bòmí wí o. Àwọn kan ní ká máa ṣe kíní kó máa jẹ́ English. Ìwọ náà o lè gbé àwọn program yìí, o lè ṣe ní English. Tó bá mọ̀ pé o fẹ́ liberate àwọn Haúsá, àbò fẹ́ liberate àwọn ẹ̀yà míì, o lè ṣe ní English. Àwọn èèyàn ń ṣe ní English káàkiri. Àmọ́ ọ̀dọ̀ tí wá ń bì àwọn Yorùbá, ọmọ Yorùbá là wà ń bá wí. Ká bá ti wà united àti gbára wálẹ̀, àwọn tó kù náà gbára wọn lẹ̀, àwọn ọmọ Yorùbá là ń bá wí o. Muhammadu sọ pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà. Kí ló ṣe Olúwa ilẹ̀ Yorùbá tẹ́yin ò lè jọ́sìn fún Olúwa ilẹ̀ Yorùbá? Kí ló ṣe Ògún, Ṣàngó, Ọbàtálá, Ọya tí ẹ ò lè jọ́sìn fún Olúwa ilẹ̀ yín, tẹ́ lọ ń jọ́sìn fún Olúwa ilẹ̀ Mẹ́kà? Ṣọmọ Mẹ́kà nìyí ni. Ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀ tí rẹ̀ sí ní gbogbo nǹkan, ó ní ó ṣe ilẹ̀ Mẹ́kà ní ààyè ọ̀wọ̀. Ilẹ̀ Mẹ́kà ló ń sọ o, kò sọ ilẹ̀ Yorùbá o.
kẹ́ lè mọ̀ pé nǹkan tẹ́ ń sìn olúwa ilẹ̀ mẹ́kà lẹ̀ ń sìn o lẹ́ fi máa kọrí sílẹ̀ mẹ́kà ló fi jẹ́ pé èdè mẹ́kà èdè tó ń sọ nílẹ̀ mẹ́kà lẹ́ gbọ́dọ̀ máa sọ torí pé olúwa ibẹ̀ yẹn lẹ̀ ń sìn táwọn ọmọ mẹ́kà bá fẹ́ wá sin olúwa ilẹ̀ yorùbá èdè yorùbá ló máa sọ o èèyàn kan ò lè dédìí Ògún kó máa sọ lárúbáwá nídìí Ògún o kó tóun fẹ́ bọ Ògún kó fẹ́ bọ Ògún kó wá máa sọ English Ògún here I am Ògún kó wá máa kó lè sọ o yorùbá ló máa sọ o torí pé olúwa ilẹ̀ yorùbá ni tẹ́ bá fẹ́ sin olúwa ilẹ̀ mẹ́kà èdè mẹ́kà lẹ́ máa sọ èdè lárúbáwá lẹ́ máa sọ àjẹ́ kí n ṣọmọ lárúbáwá ìdí ìnáfi sọ fún yín pé wọ́n fẹ́ kó yín lẹ́rú wọ́n fẹ́ sọ yín dọmọ lárúbáwá wọ́n fẹ́ báyé yín jẹ́ ẹ jí ẹ ṣe làákàyè ọlọ́run lódùmarè kò kí ń ṣàlà èrè lásán ni àlà déìtì lásán ni nǹkan tá a gbélẹ̀ tá à ń bọ òun ni àlà bí Ògún Ṣàngó lágbára ju àlà lọ àlà ò lágbára kankan so àwa náà ní àwọn olúwa ilẹ̀ wa tó pọ̀ rẹpẹtẹ nǹkan tó bá ń ṣe ń lé tiyín ló máa mú àwa náà bá ṣe wà yìí we are monotheistic in nature kò kí ń ṣe nǹkan tó pọ̀ là ń sìn ní à ń bọ nǹkan yẹn kan là ń bọ nǹkan tó bá ń ṣe ń lé yín ẹlòmíì Ògún ló ń bọ nílé ẹ̀ Ògún yẹn ní tiẹ̀ ẹlòmíì Ṣàngó ló ń bọ nílé ẹ̀ Ṣàngó yẹn ní tiẹ̀ ìyá ẹlòmíì ó yẹ pé ìdílé Ògún ni tó bá tí ìyá ẹ̀ bá fẹ́ lọ ṣe nǹkan tí wọ́n ń ṣe nílé wọn ó lè tẹ̀lé ìyá ẹ̀ lọ ẹlòmíì Ọbàtálá ló ń bọ nílé bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá fẹ́ lọ bọ Ọbàtálá yẹn ó lè tẹ̀lé bàbá ẹ̀ lọ nǹkan tó ń ṣe ń lé yín yẹn òun ni nǹkan tí bàbá tiẹ̀ tó ń ṣe yẹn ìlànà sọ pé ilé yín ni kẹ́ ẹ lọ ilé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ ò kí ń ṣọmọ mẹ́kà ìdí ni nítorí pé àwọn ará mẹ́kà àwọn lárúbáwá fẹ́ gbalẹ̀ yín lọ́ ṣe ń sọ pé ilẹ̀ lárúbáwá lẹ̀ sí wá ẹ ṣe máa wá láti ilẹ̀ lárúbáwá wọn funfun lárúbáwá èdè dúdú ilẹ̀ yorùbá wọ́n sọ èdè lárúbáwá àwádà sọ èdè tí wá jẹ́ yàtọ̀ ìmúra wá yàtọ̀ irun orí wá yàtọ̀ imú wá yàtọ̀ ojú wá yàtọ̀ ẹ̀jẹ̀ sọ pé ibẹ̀ láti wá ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé àwọn ọmọ àlè ni àwọn tó ń pa ìtàn yìí torí ọmọ àlè ló máa ń fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ ìjọ tá a bá jí tá a bá fẹ́ tún lu wa ṣe fún ara wa la máa dìbò fáwọn tó yẹ lórí ilẹ̀ wa gbogbo muslim christian tá a ṣe ń dìbò fún dey play ní o à ń ta ilẹ̀ wa ní o àwọn foreigner ló ń rúlu wa lórí ilẹ̀ wa o ìdí tó fi ń kówó wa lọ sí mecca àti jerusalem nìyẹn o torí pé olúwa ilẹ̀ yẹn lẹ̀ ń bá wọn sìn ẹ gbọ́dọ̀ máa fi owó yín tún ẹ gbọ́dọ̀ máa fi owó yín tún ilẹ̀ yẹn ṣe ìjọ tẹ́ bá tó jí tẹ́ bá ti ń sin olúwa ilẹ̀ tọ̀dọ̀ ti yín Ògún ló ń ṣe ń lé yín tó ti ń jẹ́ pé Ògún yẹn náà ló ń bọ Ṣàngó ló ń ṣe ń lé yín Ṣàngó yẹn náà ló ń bọ ibẹ̀ lágbára yín wà nǹkan Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ gbọ́nà ẹ wo kíní tó bá ti ẹ̀ jẹ́ pé irọ́ ni Ògún Ṣàngó Ọlọ́run Olódùmarè fún ara ẹ̀ ló máa parẹ́ ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé kọ̀nfàmù ni àwọn ẹni yìí wọ́n fẹ́ wá lo violence láti fi gbà lọ́wọ́ wa wọ́n wá ní kẹ́ máa tẹ̀lé ànábì kẹ́ máa tẹ̀lé ànábì kò kí ń ṣe èdè yorùbá o kẹ́ máa tẹ̀lé òjíṣẹ́ Allah tó jẹ́ pé májèlé ló pa táàdẹ̀ ní agbára nílẹ̀ yorùbá téèyàn bá jẹ májèlé ó máa pọ̀ tó bá ti ẹ̀ gbé nǹkan fún yàn tó jẹ́ pé májèlé ló wà ń bẹ̀ nǹkan yẹn á yọ̀ǹdì a ní agbára yẹn nílẹ̀ yorùbá wọ́n wá ní ká lọ máa tẹ̀lé ẹni tó jẹ́ pé májèlé lásán ló pa kò jèrè ayé gbogbo ọmọ ẹ̀ ló pasán ni gbogbo ọmọ ẹ̀ ló kú ó kọjá bí ejò tó lọ lórí àpáta tí ò ní pa ni wọ́n wá ní ká lọ máa tẹ̀lé yẹn ẹ̀yin èèyàn wa yẹ ká jí èèyàn tó bókú sùn wọ́n ní ká máa tẹ̀lé ẹ wojọ́ tá a ṣe integrity test fún Muhammadu òjíṣẹ́ Allah ó fail integrity test ni mo ti máa ń sọ fún wa ká tó lè gba èèyàn kan gbọ́ pé òkè a fẹ́ tẹ̀lé ẹni yìí ẹ ṣe integrity test fún ẹni tó sọ pé ó mú kinní yìí wá ẹ ṣe integrity test fún lẹ́yìn yẹn tó wá ṣe physical test fún táàfà kan bá ní Islam ní kẹ́ ṣe tó wá preach Islam fún yín tàbí pastor kan wá preach Yahweh àbí Jesus fún yín ẹ sọ fún pé kò sí wàhálà bẹ́ẹ̀ ti gbọ́ ẹni kó ka kíní kan agbára ẹ̀yin ní nǹkan kan tó jẹ́ ìṣọ́ fún yín tó bá ṣá yín kò ní ràn yín ẹni kó ka kúránì kẹ́ẹ̀dẹ̀ ṣá níbi iṣan ẹsẹ̀ níbi ẹ̀yìn ẹsẹ̀ yẹn ibẹ̀ ní kẹ́ẹ̀ ti ṣá tí ò bá wọlé ẹ lè gba Islam àwọn àfáà yẹn má tún gbàgbé àwọn àfáà yẹn ń ṣoògùn tó bá fẹ́ ru yín lójú ẹni kó lọ wá ẹran kó ka bóyá ìsájà ni bóyá kúlẹ̀ aláwù ni ó dẹ̀ ká sí ara ẹran yẹn jẹ́ ká ṣáàwò tí ò bá ti wọlé má gba Islam ẹ̀yin èèyàn wá òfegè ní Islam ẹ̀sìn fún àwọn olórí kúkú ni ẹ̀sìn fún àwọn ẹni òfò ni ẹ̀sìn àwọn ọmọ àlè ni ẹ̀sìn fúlàní ni gbogbo àwọn tó wà ní Islam fúlàní ni wọ́n torí tó bá jẹ́ ọmọ Yorùbá ó máa wí pé àrò dáadáa ẹ rí pé gbogbo àwọn ọmọ Yorùbá tó ń gbọ́ ètò wa tó ń gbọ́ wa ìjọ́ tó ọmọ Yorùbá bá gbọ́ wa tó gbọ́ wa lẹ́ẹ̀kìní tó gbọ́ wa lẹ́ẹ̀kejì tó bá gbọ́ wa lẹ́ẹ̀kẹta ẹsẹ̀ ẹ máa mì ní àfi tó bá jọmọ àlè tó bá jẹ́ fúlàní torí kò sí bá ṣe fẹ́ sọ tó fúlàní ò ní fi Islam lẹ̀ ìdí ní pé ẹ̀sìn yìí wọ́n gbé wá láti wá fi gbalẹ̀ wa ni o wọ́n gbé wá fún nǹkan méjì ibi tẹ́ bá ti gbọ́ Allahu Akbar ẹ mẹ́rẹ́ ni o wọ́n fẹ́ pa yín ni o ẹ̀sìn Islam wọ́n fi ń gbalẹ̀ wọ́n fi ń pààyàn ni o ẹ rí káàkiri ẹ wo
àwọn tó ń ṣe Christianity bó ṣe ń pa wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyẹn ní Jọ́ọ̀sì pẹ̀lú Jésù ẹ tún sì dúró nú ẹ̀sìn yẹn wèrè pásítọ̀ kan wá jáde ó ní òun lágbára òun lọ sí díẹ̀ṣù òun lọ irú pásítọ̀ yẹn kí ló dé tẹ́yìn Kristẹni kí ló dé tí ẹ ò dájọ́ pé pásítọ̀ ẹ lágbára ẹni ẹ ti gbé ṣù mí ẹni ẹ ní agbára pásítọ̀ mo gbà fún yín ní orúkọ Jésù ní agbára yé Jésù ẹyà ọgbà agbára yẹn ó yá ẹ kí pásítọ̀ yẹn dẹ̀ gbàdúrà kẹ́ẹ̀dẹ̀ kẹ́bọn sí lára wò bóyá kò ní wọlé tàbí kẹ́ẹ̀ ṣá níbi ẹ̀yìn ọrùn bóyá kò ní wọlé ibi sáìdì ibi iṣan ọrùn báyìí kẹ́ẹ̀ gbé àdá sí tàbọ̀ bẹ kẹ́ẹ̀ wò bóyá kò ní wọlé nǹkan tẹ́ ẹ máa fi dán agbára wọn wò ní ẹ̀yìn yan wa ẹ jí àsìkò tá a wà yìí we have to confirm this thing ojú ti la mo ní fọ́nrán kan téèyàn kan ti send sí mi mo máa sáré reply ẹ rí ẹni yẹn obìnrin yẹn wọ́n ń ṣá ní àdá yẹn ò wọlé ó bọ́ra ìbúra nìkan báyìí ló wọ̀ wọ́n gbé àdá yẹn sí wọ́n ń la mọ́ wọ́n ń ṣá níkùn wọ́n ń ṣá lẹ́sẹ̀ toró ti iṣẹ́ ti wá ní ẹni kí wọ́n wá ka bíbélì yẹn sẹ́ ẹni kan ka kùránì yẹn sẹ́ kẹ́ ẹ ṣá wọn wò bóyá kò ní wọlé ẹ jára yín o wọ́n fẹ́ wá fi ẹ̀sìn yẹn gba agbára lọ́wọ́ yín ni o àwọn tó fẹ́ pa wá ṣe rí àwọn pásítọ̀ àwọn àfáà yẹn àti àwọn bandit yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ hand in hand ní Fúlàní jọ ni wọ́n iṣẹ́ tàwọn àfáà ní pé ẹ lọ sọ fún wọn pé kán da àwọn agbára wọn yẹn nù pé ó máa jẹ́ kán wọná tán bá ti wá lọ dànù àwọn yẹn máa wá fóònù wọn pé àwọn àdúgbò báyìí wọ́n sọ àdúgbò yẹn fún wọn gbogbo àwọn tó wà ń bẹ mùsùlùmí ni gbogbo àwọn tó wà ń bẹ wọ́n ti lọ da agbára wọn nù wọ́n ti gba Islam àti Kristẹni òun làwọn tó wà ń bẹ wọn ò lágbára kankan mọ́ ilé òòṣà wọn ti dáná sun wọn ò lágbára kankan mọ́ ok àwọn yẹn ní ok tó bá di next week à ń bọ̀ next week tó ti sọ fún àwọn bọ̀ yẹn àwọn àfáà yẹn wá ti rọra wábì kan wá farapamọ́ sí next week yẹn wọ́n máa wá síbẹ̀ wọ́n á dẹ̀ pa gbogbo àwọn tó wà lórí ilẹ̀ yẹn pẹ̀lú bismillah Allahu Akbar wọ́n á dẹ̀ máa pa wọ́n ìwọ tó wọ́n ń pa wọ́n máa ṣe Allahu bismillah subhanallah wọ́n á dẹ̀ máa kẹ́bọn sí wọn lára bá dẹ̀ máa wọlé wọ́n á máa ṣá wọn báyà dẹ̀ máa wọlé Allah ò lè ṣe nǹkan kan kò lágbára kankan ó máa ranjú lẹ̀ rọ̀gọ̀dọ̀ báyìí wọ́n wọnú ṣọ́ọ̀ṣì báyìí wọ́n gbé Jésù kan sórí ikọ̀ báyìí pẹ̀lú ọwọ́ ẹ̀ méjèèjì níbi tán kàn mọ́ ó ranjú lẹ̀ báyìí ó ń wo àwọn èèyàn sáré báyìí wọ́n dẹ̀ ń jí wọn gbé Jésù ò lè ṣe nǹkan àwọn pásítọ̀ kan ní wọn pariwo Jesus answered by fire ní orúkọ Jésù wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ Jésù báyìí Jésù ò ṣe nǹkan kan ẹ tún ṣì ń lọ ṣọ́ọ̀ṣì yẹn kò yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n wá fi pa yín ni ẹ̀yin èèyàn yẹ jí àwa Yorùbá smart gan most educated tribe in Africa àwọn kan wá gbéwèé lásán òfegè òfútù fẹ́ tẹ̀ wọ́n wá fi ń scam wa adẹ̀ ń tẹ̀lé wọn adẹ̀ ń gọ adẹ̀ ń datọwọ́ wálẹ̀ ẹ jára yín irọ́ lásán ló ń jẹ́sìn wọ́n gbé wá wọn fi pa wá ni kò sí agbára kankan nu Kùránì o ẹ má jẹ́ kí pásítọ̀ kan tàn yín ẹ má jẹ́ kí àfáà kan tàn yín kò ságbára kankan nu Bíbélì o ẹ padà lọ sílé yín ẹ lọ dira o ẹ rí bọ́n ṣe ń pa wọ́n fẹ́ pa everybody ni o wọ́n fẹ́ gbalẹ̀ ni o ẹ máa rá àwọn àfáà yẹn wọ́n lóògùn o gbogbo àwọn tó ti gba Islam tó já wọn aláwo wọ́n gba ìwé àkáǹtì wọn ni o ẹ jẹ́ ká fi ti Professor Pella ká fi kọ́gbọ́n o téèyàn ò bá ti learn pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn history yẹn ó máa repeat ara ẹ o Professor Pella ó gba Islam wọ́n gba agbára lọ́wọ́ ẹ̀ orí ìrun ló pa sí o wọ́n mọ̀ pé tó bá ti fẹ́ lọ kírun yẹn á gba agbára yẹn lẹ̀ ẹ jára yín o kò sí nǹkan tẹ́ fẹ́ káànú Quran kò lè dáàbò bò yín o kò lè wo orí fífọ́ o irọ́ ni gbogbo ẹ o tá a bá ti fẹ́ dìbò ẹ má jẹ́ ká lọ dìbò fún mùsùlùmí tó jẹ́ pé ṣe ló gbé Islam sórí wọ́n máa gbéṣẹ́ rí àwọlé wọ́n máa pa wá ní o àwọn ará bí yẹn nǹkan tó ń wá ní gbogbo agbára tá a máa sà láti rí wípé àwa Yorùbá á pọ̀jù àwọn mùsùlùmí lọ òun ní ká máa sa o àwọn wo ni àwa Yorùbá àwa tá à ń ṣe àṣà àti ìṣe wa òun ni Yorùbá o àwọn mùsùlùmí wo àwọn ọmọ Lárúbáwá òun ni àwọn mùsùlùmí àwọn wo wá ló ṣe aṣojú àwọn ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa òun ni àwọn ọmọ ẹrú yẹn o ẹ mọ̀ pé kò sí nǹkan tó kan ẹrú fẹ́ kí ilé dàrú ni o ẹrú ó fẹ́ kí ilé kó bàjẹ́ ni o torí pé ẹrú ò nílé get ẹrú kò nílé so wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ni o àwa ọmọ Yorùbá la ò gbọ́dọ̀ gbà o ìdí ní ìlọ ṣe ń bí ọ̀pọ̀lọpọ̀ ẹrú sí ẹrú máa fẹ́ yàwó rẹpẹtẹ á máa bímọ rẹpẹtẹ torí pé wọ́n fẹ́ pọ̀ jù wá lọ kán lè take over kán lè gbalẹ̀ wa wọ́n ń kó àwọn ẹrú míì wọlé láti òkèèrè láti ilẹ̀ Haúsá kán máa bọ̀ lórí ilẹ̀ wa gbogbo àwọn iṣẹ́ tó yẹ káwọn ọmọ wa ṣe àwọn ọmọ Yorùbá wọn ò ṣe o gbogbo àwọn ọlọ́kadà yẹn àwọn ọmọ Fúlàní ló wà ń bẹ o wọ́n ń fojú wo gbogbo kọ̀ọ̀rọ̀ gbogbo ìjọ tó bá máa wá wọn lè mọ bí tó ṣe máa lọ pa wọn ni o ẹ jára yín o ẹ̀sìn Islam ẹ̀sìn Fúlàní ni o tí mosque bá ti wà ládùúgbò ẹ wàhálà ti wà ládùúgbò ẹ nìyẹn o gbogbo yín ojúlá kan fi ń ṣọ́rí o ẹ gbọ́dọ̀ máa ṣọ́ wọn in fact tó bá tiẹ̀ kì í ṣe mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wo àwọn mọ́ṣáláṣí yẹn àwọn yàrá tó máa ń tì pa ní mọ́ṣáláṣí yẹn ẹ lọ máa já kí yẹn kẹ́ ẹ máa wo nǹkan tó kó síbẹ̀ ìdí ni pé àwọn yàrá yẹn lọ máa kó àwọn nǹkan ogun sí ìbọn àdá ìgò ibẹ̀ lọ máa kó sí o ìwọ ẹ̀yin tẹ́ bá ní mọ́ṣáláṣí ládùúgbò yín ó jẹ́ kí ń ṣe mùsùlùmí mọ bó ṣe máa dọ́gbọ́n wọnú mosque yẹn lọ wo àwọn nǹkan tó tọ́jú sínú àwọn yàrá yẹn wá ní engine room ní ibẹ̀ àwọn generator la kó síbẹ̀ irọ́ ni o ìjọ tó bá máa wá ṣe yín ní ṣùtà
ibẹ̀ lọ́ máa kó bọ́n sí o àwọn tó fẹ́ pa yín wọ́n máa bá yín kírun lálẹ́ ẹ ò dẹ̀ nímọ̀ ẹ nímọ̀ tẹ́ bá ti ń rí ojú tuntun àwọn ojú tí ẹ ò rí rí ládùúgbò yín ẹ fi gbé tá o tẹ́ bá ti ń rí àwọn fúlàní ṣagolóṣago yẹn tó ń ṣakíní kiri wọ́n fẹ́ pa yín ni o wọ́n ń fojú fílẹ̀ ni o gbogbo àwọn àfáà yẹn ẹ máa rí orúkọ tó máa jẹ́ bíi ṣèyíkì bíi ṣéhù àwọn orúkọ tí ò ń ṣorúkọ Yorùbá náà máa jẹ́ olórí burúkú ni wọ́n fúlàní ni wọ́n fẹ́ pa wá ni o ẹni òfò ni wọ́n téèyàn kan bá ní kẹ́ gba Islam lẹ́ẹ̀kan sí tàbí ní kẹ́ gba Christianity ẹ confam nǹkan tẹ́ fẹ́ gbà kẹ́ tó gbà o àwọn bàbá wa ẹ̀tàn ni wọ́n lò tán fi gbé ẹ̀sìn yẹn wọlé o wọ́n kọ́kọ́ sọ fún wọn pé ẹ máa ṣe tí yẹn máa ṣe ìgbà tó rí pé àwọn bàbá yẹn ti dàgbà wọ́n ti lọ àwọn bàbá tó ti tán lágbára tó ti lọ yẹn àwọn ọmọ tí wọ́n fi agbára yẹn lé lọ́wọ́ wọ́n wá fi ẹ̀tàn ìgbà yẹn náà bẹ̀rẹ̀ fi lo lọ́jíìkì pé tó bá lo kíní yóò máa wọ náà lọ da kíní yẹn nu scope tán lónìí yẹn o àwa ọmọ la máa wá padà sí díẹ̀ báyìí a máa wá lọ túnṣe gbogbo àwọn agbára yẹn àwa náà máa wá refine ẹ lọ ṣòkígbẹ́ o ẹ lọ ṣe fọ́bọ̀n tán bá gún ẹ ní gò tí ò ní wọlé tán bá ṣá ẹ ládàá tí ò ní wọlé ẹ lọ ṣe o kò sínú Kùránì kò sínú Bíbélì o táàfà kan àbí pásítọ̀ kan bá ní kẹ́ wá gba ẹ̀sìn òfò kan ẹ sọ pé kò sí wàhálà ṣe bẹ́yìn wà nú ẹ̀sìn yẹn kí la lè kà tó máa ṣiṣẹ́ fún ìgò tán bá gún wá ń gò tí ò ní wọlé tó bá ní yasin ó yẹ ká yasin yẹn àwẹ́kẹ̀dẹ̀ wágò kan ẹ ti fọ́gò yẹn ẹgbẹ́ ẹ ká yasin àfà táàfà yẹn bá ti ká yasin tán ẹ kàn ra ẹ lè ní kó sáìn ẹ kàn torí ti bá ní kẹ mi ìfẹ́ kẹ gún níbi tí tí nǹkan máa ti ṣe ẹ ní kó rúdì sẹ́yìn ibi tó bá ti fẹ́ kírun yẹn ẹ wá gún níbi ojúdì ibẹ̀ ní kẹ́ ti gún kẹ́ já ẹpọ̀n ẹ̀pọ̀n kẹ́ já pọ̀ mọ́ ojúdì so tó bá fẹ́ yàgbé ibi tó máa bá yàgbé ó lè tó bí 16 ibi tẹ́ ti máa gún nìyẹn kò ní kú ṣẹ́gẹ̀t tó bá yẹ pé ti àdá lónà òun ní ẹni kó na ẹsẹ̀ báyìí kó na ẹsẹ̀ yẹn ibi iṣan ẹsẹ̀ ẹ̀yìn ẹsẹ̀ yẹn ibẹ̀ ní kẹ́ ti ṣá tàbí kẹ́ ṣá ń kókósẹ̀ tí ò bá ti wọlé ìgbà yẹn tó lè gba ẹ̀sìn o ẹgẹ́t ẹ jára yín o ẹ̀sìn irọ́ lásán ni o àsìkò tá a wà yìí this is 2026 by 2030 àwọn àfáà yẹn sẹ́ a ní ká máa yaṣọ mọ́ wọn lọ́rùn anybody wá ti já àfáà yẹn máa nà wọ́n ẹ máa dánṣẹ́ wò lára wọn ẹ jára yín o àwọn tá a bá yẹ ti bímọ tàbí àwọn tá a bá ṣe ń bímọ àti àwọn ọmọ tá a ti bí sẹ́yìn ẹ jẹ́ ká lọ change orúkọ wọn sí orúkọ Yorùbá tó bá pẹ́ ọmọ Yorùbá ni wọ́n ẹ má pe àfáà fún ìkómọ ẹ má pe àfáà fún òkú ẹ má pe àfáà fún bóyá ẹ fẹ́ sílé ẹ má pe wọn fún nǹkan kan o ìtàn ló ń kà fún yín o àwọn Kùránì tí wọ́n ń kà fún yín òun ni mò ń kà tẹ́ ẹ̀ rí yẹn o àwọn Kùránì tán máa kà fún yín wọ́n máa ní ẹyẹ tẹ́wọ́ mísìmì náírà mọ́nì rẹ̀ yín wọ́n á máa jẹnu wíyẹ́wí wọ́n lè tó bí 15 wọ́n á ní odindi Kùránì la fẹ́ sọ̀kalẹ̀ wọ́n á ní kẹ́ jókòó sáárín ìwọ náà máa jókòó sáárín wọ́n máa kà tán ajá ń sáré owó ń jóná bẹ́ẹ̀ bí Muhammadu ṣe dìde ẹ̀yin obìnrin ẹ máa borí yín nǹkan tó ń kà fún ẹnìyẹn náà ìtàn ní kò ní ìtumọ̀ ìwé dẹ̀ ń ṣe àmì láìṣe òmùgọ̀ nìkan ló máa ka nǹkan fún tó dẹ̀ máa ṣe àmì tí ò mọ ìtumọ̀ nǹkan tó ń kà fún like ẹni tí ẹ̀yin náà jẹ́ ká wo kíní yìí náà ẹni tí orí ẹ̀ ò pé nìkan ni wọ́n máa ka nǹkan kan fún ẹ wàá dẹ̀ máa ṣe àmì wọ́n máa dín ohùn wọ́n jẹ́ ń dín ohùn yẹn kò jọ pé wọ́n ń sun rárá náà bí wọ́n ń sun rárá ni náà wọ́n ń kéwì òkè ṣíyàn kan lè máa kéwì fún wa ń sìn tí ó dẹ̀ kí ń ṣàdúrà ká dẹ̀ máa ṣe àmì bó ṣe rí nìyẹn ẹ má jẹ́ kán fi ohùn dúndùn ẹ má jẹ́ kí wọ́n fi scope yín irọ́ lásán ni o òfegè ni o Kùránì ò lè ṣe nǹkan kan Allah ò lè ṣe nǹkan kan wọ́n gbé wá láti wá fi gba ilẹ̀ wa ni láti wá fi pa wá ni o ẹ jára yín Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè o olúwa ilé kàbáà ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró akànbíṣẹ́ wà ń bẹ̀. mo wà ń bẹ̀. ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. yeah èṣù is not Satan ẹ bá wa gbóhùn sókè ẹ ṣe. mo kí gbogbo ilé o ṣẹ́rí èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ ní pé ẹni tó bá létí kò gbọ́ mo kọ́ta dẹ́ sọ yìí a sọ torí àǹfààní ara wa torí àǹfààní ẹ̀yin àtàwọn ọmọ yín ni mo ṣe òye ọjọ́ ìgbà mi mo kàn máa dédé jókòó mo máa wọ àbúrò mi mo máa wọ ọmọ ẹ̀gbọ́n mi pé à ọjọ́ kọjọ́ kan Ọlọ́run jẹ́ ká rí wàhálà ṣé bí mo ṣe lè protect mo ṣe lè fẹ́ protect ọmọ ẹ̀gbọ́n mi àbábúrò mi gbogbo nǹkan yẹn ni wọ́n á rò pé à èèyàn gbọ́dọ̀ máa ronú mo nǹkan táwọn náà fojú ń rí ni mo wo fídíò kan lánàá mo sunkún ni mo ìdàgbà tó mo sunkún bí ó tán pípín yẹn bọ́ yẹn pa àwọn èèyàn tó dẹ̀ ń pe aláwọ̀ tó ń dá ọkọ̀ ogbó ẹ̀ mo sunkún mojú ni so tó bá gbogbo ilé tán sọ fún wa yìí èmi náà mo ti fìgbà kan jiyàn rí jẹ́ pé mo gbẹ̀sìn yẹn gbọ́ mo ẹ̀ṣẹ̀ déètì fídíò yẹn kún lórí profile mi ni ẹ pé mo wí láwà lè bí ó tó yẹ pé mi ò kéwú mo wí láwà lọ́jọ́ yẹn mo láìkẹ̀ sí yẹn gan tó yẹn gbọ́n mi sọ gbogbo wọn gbà tí mi náà padà wá come to my sense mo padà rò pé kí ni kò yẹ kó lọ báyìí wọn kó sí mi lórí èmi fà mo gbé kúrò àti mo ka gbogbo láti ilẹ̀ mo ti gbé kò sí kankan nú ẹ̀ àti ìgbà yẹn mo máa ń gbógun ti gbogbo àwọn olé burúkú yìí ni mo ṣe sọ lọ́wọ́lọ́wọ́ báyìí cousin mi kò bá mi sọ̀rọ̀ mọ́ èmi àti àjọ kíra torí kíní náà ni èyí mo bú àlá
ẹnìkan wà lórí WhatsApp mi ó sọ pé tóun bá rí wọn máa end life mi èmi sọ pé ká múra wa ní neutral ground èmi ò fọ́fẹ́ anybody o ọjọ́ kan náà nìyẹn máa kú bọ̀ pé ẹ wá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ àmàjọ tátọ́ síbẹ̀ ni o so ẹni tó bá ní etí kó gbọ́ wọn ò fọ́ọ̀sì yẹn kan kó wá ṣẹ̀sìn wọn ò pẹ́ wálé kó wá ṣẹ̀sìn tó bá wùn ẹ̀ ò bá máa ṣẹ̀sìn mọ́ ìyẹn ò ní pé kó má ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ẹ tọ́lọ́run bá ní kẹ́ ṣẹ̀sìn ó máa ti kọ́ sàtẹ́lọ́wọ́ yín wá náà ó máa ti kọ́ sàtẹ́lọ́wọ́ yín wá pa àìsìn bẹ́ẹ̀ báyìí la ní kí wọ́n lọ ṣe láyé kò dẹ̀ sẹ́nìbọ̀ tó wọ́n bẹ̀rẹ̀ sọ pé Ọlọ́run ló dáhùn ìyá àti bàbá ẹ̀ ló bí ẹ ọmọ àbí lọ́wọ́ mùsùlùmí ta ló dá ẹ ó máa ní Allah ló dáhùn wọn ò dá wọn bí ẹ ní bíbí lọ bí ẹ yes wọ́n tún àwọn afáwọlé burúkú táwọn wo iná ìwọ̀n kẹrin wọn Fúlàní ni wọ́n ẹ pàfà kó wá sọ ìwọ̀n karùn-ún ẹ̀ tó bá máa dórí 3 sí 4 Fúlàní máa ti wà ń bẹ̀ gbọ́n nǹkan yẹn lẹ́fẹ́ ẹ jẹ́ ká máa ṣẹ́ẹ̀kì gbọ́n nǹkan yẹn ká máa ṣẹ́ẹ̀kì àwọn wèrè yìí wọ́n ya wèrè gan ìtẹ́lẹ̀ sí máa ń rán Fúlàní tó bá ti papọ̀ mọ́ Yorùbá yẹn wọ́n máa ń dán orí wọn tó yẹ ká má lè dá wọn mọ̀ irun wọn tó soft yẹn nílè dá wọn mọ̀ máa ń dán orí wọn ni gbogbo kíní ilé mi náà ti rí gbogbo ìṣísí ilé mo ti rí wọ́n máa ń dán orí wọn ni ọ̀ ní fi ń wúlẹ̀ sórí wọn ẹ̀ nílè dá wọn mọ̀ pé Fúlàní ni wọ́n ti wọ nínú Yorùbá yìí tó yẹ pé wọ́n kọ́ mọ́ kéwú wọ́n kó màálù wa wọ́n pọ̀ gan lọ́dọ̀ wa àìṣẹ̀dẹ́kùn ẹni tó máa fún ọ ní ọmọ tó máa fẹ́ ọmọ tó yẹ màálù léyà ọ̀dọ̀ wa yẹn wọ́n tẹ̀ gbà ẹ̀sìn yẹn gbọ́ wọ́n gbà gidi gan bọ̀ yẹn ní pé gbàtọ́ rí ṣòro tó ń wọlé lọ́tún lọ́sì tó pé táwọn àfà pa ẹran tí wọ́n rí yàtọ̀ wọ́n pọ̀ wọn pásọ̀ ṣe gbọ́n wọn rí yàtọ̀ àwọn onífá lọ pé ọjọ́ 7 lọ́dá ọjọ́ 3 ni àgbúrò kìíní yẹn mọ́ gbogbo igi tó wà níbẹ̀ jùlẹ́kí ọ̀rọ̀ tí mo sọ wọn bẹ̀ jùlẹ́kí tó bá wà bí wọn máa gbọ́ gbogbo igi tó wà bẹ̀ òun lọ ń gé wọn náà ẹ̀mí kẹ́mi kan ti wọnú igi yẹn ni wọn sì gé dọ́dọ̀ wa òun àti gbówó kìíní yẹn mọ́ ṣé gbogbo nǹkan yẹn kò yẹ kí ṣẹ́gi àwọn pípì wọn yà rè gan pẹ̀lú ayé fẹ́ sọ àìbẹ́ ni pé wọ́n ti kan igi mọ́ etí wọn méjèèjì báyìí wọ́n ti kan igi mọ́ etí wọn méjèèjì kí ní ẹ̀dẹ̀ èmi ò lè blame lómi kò easy yes kò easy èmi nǹkan tẹ́mi fi tètè já lọ wípé mo ti ṣe Christian bẹ́ẹ̀ ni mo ti ṣe Christian mo ti ṣe Muslim gbàtí wọ́n á padà sí iṣẹ́ ìbẹ̀ báyìí tí mi lè ṣára bí sílẹ̀ fún yín báyìí gbogbo ẹ̀gbẹ́rẹ́ ni mo dẹ̀ proud of it gbogbo ẹ̀gbẹ́rẹ́ ni gbogbo ẹ̀gbẹ́rẹ́ ni ff2 weeks ni mo ń bọ Ògún mo ń bọ Èṣù ìyẹn ò ní pé kí má ṣiṣẹ́ o gbogbo yẹn kọ́ ló máa fún yín níṣẹ́ so gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ń sọ ẹ máa wò bí àbí àwọn pè sí wọn pè yín sílé o pé ká lọ ṣẹ̀sìn o àṣà àti ṣe yín ni bẹ́ẹ̀ ni àṣà àti ṣe ni gbogbo kí ni mo mọ̀ kọ́ sí gbogbo mo máa wa mọ́tò mo mọ̀ bó ṣe rí bàbá mi máa wa mọ́tò yes àdẹ̀mú a máa mọ sáyìn pé accident fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yẹ́ ká lọ bògùn wa tá bá ti bọ́ àlè rìn fẹsẹ̀ sí gbogbo nǹkan yẹn ẹlòmíì máa Ọlọ́run ló yọ mí Ọlọ́run kọ́ ló yọ ẹ o nǹkan tó ń ṣe ni nǹkan tó ṣe òun ló yọ ẹ Ọlọ́run ti dá ẹ sáyé bó ti máa lọ ayé ẹ bó ṣe máa ṣe ọwọ́ ẹ ló wà. bá round up láti wà nìyẹn mi ò sọjú bẹ́ẹ̀ lọ ẹ ṣe gan gbogbo lé. ẹ ṣé gan thank you very much I really appreciate nǹkan tẹ́ sọ ìyá Múlíkà ṣe wà ń bẹ̀ yóò ṣàtọ́lá mú kíyìn o ìyá Múlíkà ti sùn. ìsùn bàbá mi sáré fún sáré ni ẹ jẹ́ kẹ́yìn kan gbóhùn sókè mú bọ̀. ok ìyá mi ò ṣàtọ́lá ṣe ráyè àbí. kò sí ṣòro bàbá mi. torí mo rí tẹ land down. mo kàn lẹ́dà náà ni Olódùmarè ṣàánú ni mélòó la fẹ́ sọ tá àti sọ. Inú mi ti ẹ̀dùn lẹ́nu àná sí ìjẹta tí MS Baba ti ń wá sí live ọ̀rọ̀ tí MS Baba sọ yìí náà ni èmi àti grandpa Rànmíyàn lásọ I think ìjẹta pé kí MS a sì ní mo ṣì ní a máa pè wọ́n ni kò sí nǹkan tá à ń fi ń bò mọ́ kò sí wípé tẹ máa sókè tẹ máa béèrè wípé kí ni ká máa ṣe ẹni ká padà sílé kí ni ká wá máa ṣe ìdí tí MS máa fi ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ní kẹ́ wá ṣe nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹrú àti kìrìsìtẹ́nì ẹ máa ń rò wípé tó bá sọ pé ẹ padà sílé ẹ máa ń rò wípé tẹ bá ti sọ wípé ṣé ká máa ṣe ẹbọ ni àbí ká máa bọ òrìṣà ẹ ti ń talk down on us nìyẹn pé ti ń sọ̀rọ̀ tó máa jẹ́ kójú tìyàn kò sí ìtìjú nínú nǹkan tí a jẹ́ ẹlẹ́bọ ni wá olóògùn ni wá ká rúbọ ká ṣe ẹbọ ká bọ ifá ká bọ òòṣà ká bọ olúbọ̀bọ̀ tìrì bọ̀ bá ẹnu nǹkan táwọn bàbá wa ń ṣe nìyẹn tó jẹ́ wípé wọ́n fi jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ ní ìgbà tiwọn kò sí nǹkan ìtìjú ńbẹ̀ kò sí má jẹ́ abọ́ gbọ́ níbẹ̀ that is who we are that is our identity so tẹ́ bá ti ń wá sókè tẹ́ bá ti ń béèrè ní ọ̀nà tí kò yẹ wípé in a mockery manner pé ẹ fẹ́ fi jẹ́ kéèyàn máa tijú pé kí ni ká máa ṣe ẹni ká máa padà bọ́nlé ṣé ká máa ṣe ẹbọ ni àwa náà wá sọ fún yín wípé ẹ gbé sájò ẹ má padà sílé mọ́ kẹta àjò gbé sájò kò jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá padà sílé
tẹ́ ẹ padà sí ìdílé yín gẹ́gẹ́ bí màtí grandpa ṣe sọ pé ká máa sọ fún ms bàbá pé ms bàbá sọ fún yín but Olódùmarè mọ bó ṣe ń ṣiṣẹ́ àwọn ìgbárùmọ̀lẹ̀ mọ bó ṣe ń ṣiṣẹ́ òun ni bàbá yẹn ti ń sọ láti jẹta pé ẹ padà sílé ìdílé yín wọn ò ní tọ̀ yín jẹ ìdílé yín wọn ò ní gbá yín nǹkan tí wọ́n ń ṣe nídìílé mi nǹkan tí wọ́n ń ṣe nídìílé mi wọn ò lè fún yín pé kẹ́ máa ṣe nídìílé tiyín àṣírí ìdílé mi ò lè túlẹ̀ láéláé bàstà ok so tá a bá ń sọ wípé ẹ padà sílé nítorí wípé ẹ lè ní ààbò ó yá gbé kí ni ẹ kúrò kẹ́ ẹ lè ní ààbò tó péye ni ààbò tó kúnjú òṣùwọ̀n là ń sọ fún yín nǹkan tí wọ́n ṣe ń dílé yín ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe ń dílé mi wọ́n máa ṣí gbogbo tinú ti fún tẹ̀dọ̀ ìdílé yẹn fún yín ni kò sí nǹkan tó máa fi pamọ́ fún yín torí wípé ẹ̀jẹ̀ ìdílé yẹn òun lẹ jẹ́ táwọn tó bá ní òkígbẹ́ nídìílé tèmi sìn tẹ náà yẹta nídìílé tiyín ayẹta yẹn wọ́n máa ṣe fún yín dójú àmì tó yẹ pé ẹ máa mọ̀ pé yes nǹkan báyìí Olódùmarè ló jogún ẹ̀ fún wa nídìílé wa ẹ padà sí ìdílé yín ẹ má kúkú tí ò tọ́jọ́ wọ́n fi Professor Pella wọ́n fi ṣe àpèjúwe lẹ́ẹ̀kan yẹn ìyàwó Professor Pella ló wá sọ lórí interview mo tún sọ kíní yẹn náà lọ́dọ̀ tèmi náà pé àwọn tó máa ń ṣe interview fún èèyàn tó máa sọ̀rọ̀ ó yá kìnnìkan tó bá yẹ pé Professor Pella yàtọ̀ sí wípé wọ́n ń ṣe oògùn ó ń bọfá ó ń bọ ẹlẹ́dàá ẹ̀ ó ń bọ olúbọ̀bọ̀ tí ibọ̀ bá ba ẹnu oògùn ṣíṣe ò tó nìkan o ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ má gbójúlé oògùn nìkan nǹkan táwọn bàbá wa máa fi ń sọ wípé oògùn lọ́jọ́ kan ìpọ́jú orí ẹni ló lọ́jọ́ gbogbo bó ṣe ń ṣoògùn máa bọ ẹlẹ́dàá ẹ̀ máa bọ ẹlẹ́dàá ẹ̀ máa bọ ifá máa bọ àwọn òrìṣà jẹ́ kán bá ẹ dáfá jẹ́ kán béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kí ló fẹ́ gbà tó máa fi tì ẹ́ lẹ́yìn tó jẹ́ pé níjọ́ bí kò ní sùn ẹni tẹ́lẹ̀dàá ẹ̀ bá sùn wẹ́rẹ́ ni bí máa wọlé tó ṣe ń ṣoògùn máa sáré bó ṣe máa jí ẹlẹ́dàá ẹlẹ́wọ̀ ẹlẹ́dàá mi máa sùn lọ́jọ́ ire máa sùn lọ́jọ́ ibi máa sùn àwọn tó ṣoríire ẹlẹ́dàá wọn ò sùn ni torí ẹ̀ ní ire yẹn ṣe dé bá wọn àwọn tó jẹ́ wípé ọjọ́ ibi fò wọ́n ru ẹlẹ́dàá yẹn kò sùn rárá ni nítorí ẹ̀ ní ibi yẹn ṣe fò wọ́n ru ó ṣe kókó bó ṣe ń bọ òrìṣà Olódùmarè wọ́n ní tẹ́ṣù máa jẹ ẹ̀hún tí kí ló ti ń porúkọ ẹ̀ máa ṣe èṣù á ṣe Olódùmarè á pèsè fún gbogbo wa òrìṣà ìdílé wa á gbè wá òrìṣà ilẹ̀ wa á gbè wá láṣẹ Èdùmàrè owó tẹ máa fi ṣe kò ní wọ́n wa tẹ ṣe ń bọ orí yín lẹ ń béèrè lọ́wọ́ Ifá lẹ ń ṣe kí ni lẹ ń bọ àwọn òrìṣà ìdílé yín á dẹ̀ máa gbè yín á gbè wá sówó á gbè wá sọ́mọ á gbè wá sálà àìkú baálẹ̀ ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé ẹ ṣoògùn ẹ dẹ̀ bọ orí yín ẹ má gbàgbé ẹ̀ rárá kẹ́dẹ̀ máa ṣe béèrè lóòrèkóòrè Olódùmarè àtẹlẹ́dàá wa á gbé wa kó aláwo eré láàrin ìṣẹ́jú péréte nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ wípé à ń padà sílé àwọn babaláwo yẹn olè ní wọn àwọn kinní kan yẹn igbá kan àwo ìkòkò bàbá aṣáàsùn torí ẹ̀ lọ ṣe ń sọ fún yín wípé ẹ padà sí ìdílé yín torí àwọn bàbá wa náà ti sọ fún wa nínú òwe wọn wípé tá a bá sọ ilé nù a máa so àpò ìyàkọ́ wọ́n dẹ̀ ti sọ wípé orí ẹni ló ń gbé ní káláwo ire wọ́n ti sọ fún wa nínú àwọn àṣàmọ̀ wọn nínú àwọn òwe wọn torí wọ́n mọ̀ wípé aláwo burúkú náà wà so tó bá pàdé aláwo tí kò ṣe dáadáa pẹ̀lú ẹ kò ń ṣe nítorí wípé kò sí tí ò dáa kò ń ṣe nítorí pé ìṣẹ̀ṣe ò dáa ìṣẹ̀ṣe tó ní ká padà náà nìyẹn òun náà lálọ́ babaláwo tó gbá wa yẹn òun náà ní kíní kan torí ẹ̀ la ṣe ń sọ wípé to avoid story padà lọ sí ìdílé tiẹ̀ gangan nǹkan kan wà ń bẹ̀ wọ́n fi nǹkan kan lẹ̀ fún ẹ ń bẹ̀ tó bá já lágbẹ̀dẹ ni wọ́n ń ṣe nǹkan wà ń bẹ̀ nídìí ẹ̀ tó bá jẹ́ wípé ká kọ́lé ni wọ́n ń ṣe nǹkan kan wà ń bẹ̀ nídìí ẹ̀ àwọn tó ń lu ìlù ìṣẹ̀ṣe tó wà nídìí ìdílé àyàn lásán ọmọ ogun ò lè kó lọ tán tó bá jẹ́ onídìílé pé ìdílé yín àyàn ni wọ́n ń ṣe ń bẹ̀ tó bá débẹ̀ ìwọ gan máa orí ẹ̀ máa wú tó ṣe ń rìn títì ni tó bá padà mọ gbogbo kinní ìtàn orí ẹ̀ kàn máa wú ní pé àwọn aládùúrú kinní yìí wọ lọ́hùn kí ló dé tí mi ò ti mọ̀ látijọ́ ọjọ́ yìí padà sí ìdílé ẹ̀ ó ṣe kókó ó dẹ̀ máa rọ̀ ẹ́ lọ́rùn gidi gan ju pé kó lọ máa jẹ gbáǹtà lọ torí ẹni tó ti sọ lẹ́nu tipẹ́tipẹ́ tó bá fẹ́ padà sílé ilẹ̀ tí ò tójú ẹni ṣú ni o òkùnkùn ẹ máa ṣòwò rìn wọ́n á gbá ẹ o wọ́n á gbá ẹ gidi gan o torí ò mọ̀ kankan nípa ẹ o ò mọ̀ babaláwo ò mọ̀ olórìṣà ò mọ̀ adáhùn ṣe ò mọ̀ àwòsùn ṣe kan ò mọ̀ kankan ò mọ̀ anything wọ́n á gbá ẹ má expect pé tó ṣe ń sọ pé ẹ ó dẹ̀ pẹ́ ni ẹni yìí dùn jẹ́ kí n sáré pé wọn ò ní gbá ẹ gbígbá ló máa kọ́kọ́ bọ́ sí ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn
má wà discourage padà lọ sí ìdílé ẹ láṣẹ Èdùmàrè. àwọn tó dẹ̀ wà ní ìdílé ẹ wọ́n á gbárùkù tiẹ̀, inú wọn gan máa dùn torí pé àwọn náà ń gbọ́ gbogbo èyí tí gbogbo wa ń sọ yìí, gbogbo ìtẹ́mẹ̀sì bàbá ń sọ yìí. Kò síbi tí ìyá kan pè mí láti Ìpẹ̀rù, mo wà surprised láti ìlú mi tí wọ́n sọ̀rọ̀ pé ms bàbá olówó Èkó Àkànbí Ọlọ́ba. Mo ní ẹ̀yin náà ti gbọ́, tí mo tún pé ms bàbá tí mo pé gbogbo wa ní alẹ́ ọjọ́ náà tínú wọn dùn pé ms bàbá làwọn wòye, ms bàbá làwọn bá sọ̀rọ̀ yìí. Kò síbi tí ọ̀rọ̀ yìí ò tí ì dé, àfẹni tó bá ṣe bí ẹni wípé òun ò gbọ́ nìkan lókù ló máa bá wọn kúkú àlà. Òkú wa ò kì í ṣe òkú àlà, torí òkú àwa ọmọ kóòtù òjire kò kì í ṣe òkú anùmádàrò. wọn bí anybody dá kó pa anybody ní ilẹ̀ kóòtù òjire tẹ́lẹ̀. Ìsìn làwọn èèyàn kúkú yà, ikú anùmádàrò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó èèyàn bá kú wọ́n máa ró òkú ẹ̀, wọ́n á béèrè ẹni tó pa, wọ́n á wá ẹni tó pa gan ò ní gbáyé pẹ́. Nísìnyí àwọn èèyàn kàn ń kú pàápàá padànù ni, torí pé àwọn tó ń pa wọ́n gan mọ̀ wípé kò sí àtúbọ̀tán kankan, kò sí anybody, kò sí ìdájọ́. Ọlọ́run àtijọ́ ó máa ń tètè mú yan, òun lọ́lọ́run àwọn bàbá wa. Ọlọ́run ìsìn tó ti gbé gọ́ọ̀dù tó ti gbé àlàdé, òun ló ń pẹ́ tó dé tó fi dàbẹ́ ní pé ẹnikálukú ṣe nǹkan tó wù ú. So ẹ jẹ́ kí ìbẹ̀rù kí ó wà. Ẹ ṣeun, nǹkan tí mo fẹ́ sọ ni ẹ̀kẹ́ lómi náà lè rí ibi sọ̀rọ̀. Adúpẹ́ o. ẹ ṣé gan ìyá wa, thank you very much, I really appreciate. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ajíkẹ́ pẹ́ fún wa, nǹkan oníṣẹ́yìn kò ní sáwọn ọmọ yín. Brọ́dà Adéwálé, ẹ bá gbóhùn sókè. Paracetamol 10 naira. Ó lágbájá Ó lágbára jù aláàlọ́. ọ̀rọ̀ tó lágbára. Ṣẹ́rí a sì máa padà ṣe trademark kìíní yẹn gan. So èmi àwọn ìyá wa ti sọ̀rọ̀ lórí kan padà sílé, because tèmi bá rí àfa mi àbágbàlagbà tó dàgbà tó wá ní ẹ̀yin wà nílé ìbò ẹni kéèyàn padà wálé, mo máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé o mọ nǹkan tó ń sọ fún ẹ ṣá, because o ò lè jẹ́ as in specifically mùsùlùmí, o ò lè jẹ́ mùsùlùmí kó tún wà traditions, because irú bọ́n yẹn ṣe lísà bí yẹn sìn àwọn kan máa kà bí ẹbọ, irú bọ́n yẹn ṣe ẹ̀yọ̀ wọ́n á kà bí ẹbọ. So in tèmi ń try láti, because mo máa ń sọ màá sì máa tẹnu mọ́ ẹ̀yin obìnrin ní kíní benefit fún jù o, because ó kàn dàbí gbà pé liberation yìí ń ṣiṣẹ́, because liberation yìí lọ́dọ̀ ti tèmi ó máa favour obìnrin, because mi mọ̀ bí ẹ̀ tí ì ka àwọn àdìtì kan tó sọ pé obìnrin ò lè jẹ́ olórí ìlú, kò sí nǹkan kan tóbìnrin ò lè darí. Tí liberation yìí bá work out, ẹ̀yin obìnrin sìn ẹ ti lẹ́tọ̀ọ́ láti lè jẹ gómìnà àbí kẹ́ ẹ jẹ olórí ìlú, because nílẹ̀ Yorùbá àwa máa ń fi obìnrin sínú ètò ìlú ni, a máa ń jẹ́ kóbìnrin wà nínú ètò tá a máa ń ṣe nínú ìlú. Ìgbìmọ̀ tẹ́ ẹ bá rí tí ò bá sóbìnrin, ìgbìmọ̀ yẹn ò lè tò. Ṣé rí nǹkan kan sí ni pé ṣe ráwa ọkùnrin dà, torí pé tá a bá tẹ̀lé afẹ́ tẹ̀lé aláàgán ó fún wa ní privilege tó pọ̀ gan, ó fún wa privilege gan, bọ́ obìnrin kò sí privilege kankan. So mo máa ń rò pé obìnrin kí ló dé tẹ́ ẹ rò pé, because ẹni tẹ́ ẹ rò pé ó jẹ́ supreme yan gan, ṣé ẹ mọ̀ bí obìnrin gan ni, táwọn kan wá pè fún yín pé ọkùnrin ni, because wọ́n ṣe júwe àlà bí ọkùnrin ni. So kí ló dé tẹ́ fi ń rò pé bí a supreme bí yẹn pé Elédùmarè yẹn gender báyìí ló jẹ́. And ó máa ń ká mi lára tí bá wá róbìnrin tó ń support ẹ̀ńrẹ́yàn tí ó fẹ́ sọ yín dẹrú, tó fẹ́ máa lò yín bí sex marriage, tó fẹ́ máa lò yín kẹ́ má lè sọ̀rọ̀ still ẹ̀ ní lè dá ronú, because ayé ti kúrò ní títà nursing. Èèyàn á jókòó síwájú big screen báyìí, iwájú big screen, á jókòó síwájú big screen, á máa sọ fún yín pé ẹ ní di manual kan, pé tẹ́nìkan bá produce electronics manual kan máa bá wá, ẹ sì ń fi ẹni tó dá ayé àti ọ̀run ẹ fi ń wé èèyàn ẹlẹ́ran ara tó ń ṣe manual. Because tó bá pẹ́ ẹni tó ń sọrú yẹn ní sẹ́ǹsì pé èèyàn ní di manual, ó yẹ kó mọ̀ pé ó ti kóyan ẹni tó dá ayé àti ọ̀run kéré débi pé wàá ní ó dáwọ èèyàn tán, ó tún wá ń fi manual tẹ̀lé wa láti máa ṣẹ̀mí. Ẹjọ́ manual wo là ń lò 2026 tepo wọ̀nyí, ṣé ó máa fún wa manual tá à ń lò báyìí láyé Tinubu yìí, tó fún wa manual? Àbí bí a ti èèyàn fẹ́ gba shortcut sí owó sálárì tó ti ná tán, ṣé òun náà lò fún wa ní, because àwọn ìgbà mi wà ẹ máa rí wọn gbà mí bọ́n ṣe ń sọ̀rọ̀, ẹ hàn pé ẹni yìí sì máa rò pé òun lọ́pọlọ báyìí, ẹ wàá máa ráwọn ọ̀dẹ́ bẹ́ẹ̀ náà jẹ́sákùmù máa rò pé ṣé ẹ rò pé ẹni tẹ́ ẹ̀ ń wo ṣé ẹ lọ́pọlọ jùlọ tẹ́yìn gan bá jókòó tẹ́ bá lè ronú, ẹni tẹ́ ẹ̀ ń wo tẹ́ ti rò pé bí àwọn kan báyìí tẹ́ bá jókòó fúnra yín tẹ́yìn náà search ẹ dúró, ṣé ilẹ̀ Yorùbá nìkan ni, gbogbo àgbáyé ni, ṣé ó ṣe jẹ́ pé òun nìkan ni? Ìtẹ́fí máa mọ̀ pé secret court ní kínní, ó ṣe jẹ́ òun nìkan. Ẹ̀yin náà lẹ́ẹ̀mú àáfà tó bá ń sọ̀rọ̀ gidi torí ẹ̀ bí Yorùbá tí ò fẹ́ fi ẹ̀sìn yẹn lẹ̀ bí àti jẹ àti mu, ẹ̀yin náà lẹ́ẹ̀gbógun tì pé kìíní kankan báyìí, ẹ̀yin náà lẹ́lẹ́ fẹ́ lọ yọ̀yàn torí pé ó ń ṣe dáadáa o, ẹ fẹ́ lọ yọ kúrò ní ma, kí ló dé, ṣó jẹ́ ẹ̀yin nìkan ni? Whereas ẹ̀yin wèrè tẹ́ ń sọ̀rọ̀ yìí mínímọ̀mù ní ẹ̀ tó nǹkan, ẹ̀yin náà ń kọ́kọ́ pa. Àwa sì ń ṣe kó má bàa pa yín ní eré tá à ń ṣe kú yín náà là ń kú kó má pa yín,
because táwọn Sálàfí 1990 bá dé ń sìn ẹ̀yin ganan máa mú because gbogbo ẹ̀yin obìnrin kò wá sí kankan tó mọ̀ kankan nu wọn lẹ́yìn obìnrin kan báyìí tó ka kìíní sí ẹ̀ náà òun náà kọ̀ jábọ́ gbogbo àwọn obìnrin kò wọ́n mọ̀ nǹkan kan àti tó péré ẹ̀ ní kinní kan àti kinní kan gbogbo wọn tán open life wọn ò mú anything gbogbo nǹkan tán mọ̀ ju pé ẹ jẹ́ kí ọ̀gá wa dé kó wá save wọn lọ kí ló tẹ̀yìn náà ò gbà research nínú ayé tá a wà sir Islam kò sí bó ṣe lè wù kó rí tí ẹ rí ibi in tó ti le jù ni pé wọ́n gborúkọ ẹ wọ́n gbèdé ẹ wọ́n sọ pé tó bá kú èdè kan rọ́ọ̀bù kà ló sọ kò yẹ kó o ti gbọ́n pé ààlà tó ń lá èdè ẹ ló fi ń là lá ni because èmi máa ń béèrè lọ́wọ́ ẹlòmíì pé ẹjọ́ èdè wo lẹ fi ń là lá tó bá yẹ pé òun fi Arabic lálà ó ti mọ̀ pé ìran ẹnìyẹn àbí Fúlàní ló fi ń rárá a sì ń jẹ́ kó yé yín pé gbogbo 80% imam tó wà ní 80% imam tó wà ní ilẹ̀ Yorùbá yìí they are all Fulanis they talk it themselves ìtò wá láti Kánò wá ẹ sì ń sáré tẹ̀lé wọn ẹ sọ pé kó má dọ̀bálẹ̀ fáwọn ọba wa mọ́ ẹ̀yin sì ń lọ ń kúnlẹ̀ fún emir wíìrì mo máa wò pé torí èmi máa ṣe máa sọ́dọ̀ la èmi àti anybody ní orí black app yìí tó láǹfà ní ẹ ò wá ń ṣe humanity sọnù o ò lè jáde kó àtáàkì irú àwọn àfa àwèrè tó ní kó má dọ̀bálẹ̀ fún ọba wa mọ́ ẹ lè àtáàkì wọn ẹ lè fèsì àwọn pípù yẹn àmà wá sáàrin wa mọ wọn wọ àwọn èèyàn wa tó máa ní àfa náà dà ṣé ẹ rí pé nǹkan tó ń lò fún bàbá wa náà ń lò fáwa náà ni so ẹ jẹ́ ká gbàgbé lórí humanity this thing is awakening we don't want wá ṣe humanity sọnù mọ́ ẹ jáde ọgbà ẹ̀rú ká tutù kí ìjọba dá sí káwá ẹ̀ṣẹ̀ tutù at fresh ó ti yé so a ti mọ̀ pé kíní because ẹni tí wọ́n bá ti fi Quran gbà rí tán ní àwọn fẹ́ ka Quran fún kán pa dìyà àbí kán pa nǹkan kan pé àdúrà ẹ̀ fẹ́ gbà kíní gbọ́dọ̀ máa ta lára àfẹni tí wọ́n bá tí ì sọ pé àwọn fẹ́ ka gbé Quran sọ̀kalẹ̀ fún ni kò ní ta lára ó ń ta àwa kan lára nítorí ó ń ta wá lára ẹni tó sì gbowó lọ́mí tó ka Quran fún mi àlè rẹ títí láíláí mọ́ ní ìfẹ́ mọ orú bó ṣe jẹ́ so ẹ jẹ́ ká mọ̀ tó because gbogbo nǹkan tá n kà náà rí náà wọ́n sì tún kà àwọn kan sì wà ní comment section àwọn kan wà ní comment section yìí wọ́n sì tún sọ pé kí la rí kọ́ but a sì ń ka nǹkan yìí ṣé nǹkan yìí bá làákàyè mu Quran yìí àlè ẹ̀dítẹ̀ fine níta àlè ẹ̀dítẹ̀ sọnù ẹ wá ní ká sì máa lo òfin 20 kìíní ìlú tó sì dáa jù lára àwọn peaceful country 1 to 20 kò sí Islamic state kankan bẹ́ẹ̀ 1 to 20 ẹ lọ sáàchẹ̀ ṣẹ́rí ìgbà mi wà in tó fi yàtọ̀ sáwọn in tí ms fi yàtọ̀ sáwọn èèyàn yìí ni pé ms is a teacher is a lecturer and kò sí tó bá fi tí ms bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá fi gbọ́ ò lè gbọ́ nǹkan kan mọ́ láyé etí ẹ̀ ti di patán torí èmi ò bá yàn jà tí ms bá fi lè explain kan fún ẹ tó bá wá rò pé o kò yí ẹ tó sì tún sọ fún ẹ pé ìwọ náà lọ check ẹ wò kì í ṣe bí àwọn àǹfààní tó lè béèrè question tó lójú ẹsẹ̀ tẹ́ bá ti ń béèrè question wọn á lo ti dọmọ ìṣù nìyẹn ó ti dọmọ ṣètánì kò yẹ kó máa béèrè question religion tó o bá ti lè béèrè tó o bá ti lè sọ pé báwo ni bí ṣe rí ṣe rí most àwa ta tètè wake àwa ta ti máa ń béèrè question tẹ́lẹ̀ tí kìíní yẹn tó ti ń rújú ni ẹ jẹ́ ká gbọ́n ká jí ẹ jọ àwa náà bí iṣẹ́ ta bá lè ṣe ládùúgbò ẹ jẹ́ ká máa ṣe ẹ má fi humanity sí nǹkan tá à ń ṣe èyí ẹ má bá ṣe àwọn bàbá ìjẹ́ gbogbo ibi tó bá yẹ ká ẹja dàrú pẹ̀sí pé ẹnìkan bá mi sọ̀rọ̀ kìíní kankan bá ẹ á da gbogbo ẹ̀rú àti tó ń sọ pé òun ẹja jọ máa ṣe pẹ̀lẹ́ anybody ìtẹ́ gbé dání ọ̀tìgbà tẹ́ bá sọ fún wa pé ẹ̀ ló kìíní ìmọ̀ bọ̀ immediately tó bá sì gbé dání tó wá ń preach lanu ó tún parọ́ tẹ̀ kí àwèrè ni Quran chapter 9:28 náà sọ náà ẹ̀yin náà ṣí fúnra yín ẹ download English ẹ download gbogbo ẹ máa kà fúnra yín náà rí ń bẹ̀ ẹ má jẹ́ kẹ́nìkan tán wá ẹnìkan sọ fún yín pé òun ò lo tẹ̀sírì kan ṣé òun bàbá rẹ̀ ló mú Islam wá ni ó ṣe máa sọ pé ó kọ tẹ̀sírì àti wá rí àwọn ms ti wá jẹ́ ká máa rí mùsùlùmí oní Quran lọ́tọ̀ àwọn ms ti jẹ́ ká rí pé òun gba Quran àti tẹ̀sírì àti rí àwọn kan tó sọ pé mẹ́ta làwọn kí lè dé oríṣiríṣi wá ń jáde gbogbo àwọn ẹran á sì padà pa ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ gbogbo wọn ẹ ṣe kí n rádọ̀ bẹ ṣe gan ẹ ṣe fún àǹfààní tẹ́ fún mi. ẹ ṣe gan brother Adéwálé thank you very much I really appreciate ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ní generation wa agbára Ọlọ́run brother Adélẹ́yẹ ẹ bá gbóhùn sókè. ẹ kálẹ́ o mo kẹ́yìn màámi mo kẹ́yìn bàbá mi àtẹ̀yìntẹ̀ wà ní comment section mo kí yín gan ẹ ṣe gan ẹ̀dẹ̀ kú bẹ́ẹ̀ yín gift wa. a máa try láti gbáwé èèyàn míì wọlé torí time ẹjọ́ ọjọ́ ti lọ àdẹ rọ́jọ́ nǹkan tí mo fẹ́ sọ ms bàbá ẹjọ́ ṣéèkì tó máa ń pèrè ní ọmọ bàbá Gégé yẹn tó bá ti wá sí bíbá ìtẹ́ Yorùbá ti lè gbé ṣépè ẹ fi ẹnìkan lẹ̀ fún wọn kó gbé wọn ṣépè tẹ bá rí rántí bọ̀bọ̀ kan tó wá ní ọjọ́ Monday tó sọ pé wọn bá ń sọ Yorùbá Arabic ló fẹ́ sọ ìgbà tí mo lọ síbẹ̀ lọ́sàn-án mo kàn wà ní VIP so ó ṣà ń jábọ́ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ẹ ṣàgbé wọlé pé kó wá sí live lọ́jọ́ yẹn ó ṣà bẹ̀rẹ̀ sí ní jábọ́ sọ́ra dáadáa kó tó ní pé wọ́n jábọ́lẹ̀ àwọn ṣéèkì yẹn ẹ má yẹ ká gbójú bọ̀rọ̀ fún wọn wọ́n fi wá followers ni ṣéèkì olórí burúkú tó ń sọ pé nǹkan ò dáì àgbo ló ń tà ó dẹ́wà wọnú platform ẹ̀ àgbo ló ń tà ó ọṣẹ ló ń gún o
tó dẹ̀ sọ pé nǹkan ilẹ̀ wa ò dá ẹlẹ́bọ ni wá kọ́ lọ sí pílàfọ̀mù ẹ̀ ń sì ṣéèkì ọmọ bàbá Lágége tó ń pè ẹ̀ pé ṣé kò mú un ṣéwù yẹn ẹ tún wo ẹ wo àtọjọ́ tí ms bàbá tó tún ṣe program kò kọ́ síta ń pé òun nídìí dátà tẹ bá dọ̀dọ̀ ṣéèkì yẹn ó ń bẹ̀bẹ̀ fowó ni o ó ń kọ́ jáde báyìí pé ẹ̀jọ̀ yẹn ra dátà fóun ọmọ burúkú tẹ́ gbé wálé lọ́jọ́ yẹn tó ń sọ pé arábìkì lòun fẹ́ arábìkì lọ́jọ́ Monday yẹn òun ló ń bá bàbá ẹ̀ bóde ìjẹ́ bàbá ẹ̀ ni ló ń sọ pé kọ́bọ̀ òun sẹ́ni dátà ẹni ṣéèkì náà sọ pé dátà tòun máa tọ́ mo sọ pé ẹ wo àwọn aláyé bàjẹ́ yìí ẹ tọrọ ẹ tún gbé wá sí láìfù náà ṣọ́wọ́n yín wá sí láìfù láti máa ṣe ni òfò ṣe wá báyìí ṣéèkì yìí ẹ̀dààmú ṣe wá báyìí ṣéèkì yìí òfò ṣe wá báyìí àwọn àfáà yìí. So now ẹni tí Ọlọ́run wọn ó yàtọ̀ sí ó jẹ́ pé àwọn ẹni tó ń bẹ̀bẹ̀ láti máa wá Ọlọ́run ò rán àwọn àfáà yìí ọkọ̀ wà fi báyé wa jẹ́ ni ẹjọ́ ẹ lọ bá mi ṣèwádìí ní police station àwọn Muslim ló pọ̀ jù tó jẹ́ pé bóyá nǹkan tó kà sí wa létí ló dé ló jẹ́ kí rádàràdà dé bá wa ní Nàìjíríà àwọn lè máa bá ń bẹ̀ wọ́n pe Muslim aláwọ̀kọ́ àwọn Muslim lọ ṣẹ́jù ní òfò débájù ní ìdààmú débájù ìpọ̀nmú débá ó yá kí làwọn ń kà ìyá mi gbá àwọn ìlápò wípé kó lè ṣe kí ló máa ń ṣe fáwọn ọmọ ìná kí ló máa ń ṣe tó máa ń kẹ́kọ̀ọ́ wọn ti parí Quran kó wá ṣe wọ̀límọ̀ obìnrin kò wá ní ìwúlò kan nínú ayé Muslim kò sí ìwúlò kan tí Muslim fẹ́ ní ó fi ẹ̀yin obìnrin tẹ́tẹ́lẹ̀ wọn lẹ́sẹ̀ ẹ̀yọ̀bó ànábì bàbá tí wọ́n ànábì tó fi ń wé ajá tó fi ń wé ẹran lẹ́yìn pariwo ẹ̀yọ̀bó ẹjọ́ mọ́ bọ̀ mẹ́rin ká máa wéṣì táìmù wa àpọ̀ àgbà àwọn bàbá wa ṣe máa ń sọ ìwọ̀n ó tó fún bọ́ọ̀lù ẹ ṣe gan. ẹ ṣe gan, thank you very much. A kú gbogbo ìgbà. àwọn fẹ́ bọ́ọ̀lù ẹ̀rọ nítorí àwọn èèyàn kan lè máa wọlé. ok ẹ ṣe gan, thank you. ìyá wa Òkìkíọlá backup. ok Àkànbí ẹjọ jẹ́ kí n sáré sọ̀rọ̀ torí mi ń jáde bá ẹjọ ìyá Òkìkí ẹ ṣé right ẹjọ gbogbo lé we had an opportunity today to speak to a 25 years old boy tí ó wà ní ilé kéwú nílọrin ó máa ń wá sórí ètò láti wá tọrọ owó all the time ó máa ń wá sí platform láti wá tọrọ owó ẹjọ ẹ̀yin òbí ọmọ yẹn ní 6 years lòun ti lò ní ilé kéwú kò dẹ̀ tí ì ṣetán ó wà ní quarter to final year ó dẹ̀ ti waste 6 years nínú 25 years tí ó ní ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá ẹ má ṣòfò abẹ́ ẹ má ṣòfò gbèsè ayé ìgbà tó ọmọ 25 years old tó sì wà nílé kéwú ó ní tóun bá ṣe tóun ṣẹ̀ṣẹ̀ ń lérò láti lọ máa kọ́ṣẹ́ ọwọ́ àwa bí léèrè ń pé certificate yẹn kí ló máa fi ṣe ó láwọn tí wọ́n bá pass dáadáa àwọn yẹn ló máa ń gba scholarship lọ sí Saudi Arabia nígbà àwọn tí wọn ò bá pass òun làwọn tí wọ́n máa ń kọ́ àwọn ọmọ ní ilé kéwú yẹn so àwọn olódo ló ń kọ́ àwọn ọmọ ní kéwú àwọn yẹn wọ́n ti wá sin ìgbà wọ́n láwọn ń fi kíní yẹn sin ìgbà níbi kan tó máa tún sin àfáà míì ẹ wo bó ṣe ń balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ I said these people produce 50,000 young chap into our communities every year. Àwọn ọmọ yìí dẹ̀ ń lálàsé. Àwọn ọmọ yìí dẹ̀ ń waste dànù. Ẹ lè imagine ọmọ 25 years old tó ti waste 6 years. Kí ló kù nínú gbèsè ayé ẹ̀ mọ́? Kò tẹ̀ tí tán ní kò tí kúrò ní kéwù yẹn. Alọ́mọ yẹn máa ń tọrọ owó kiri ni. Mo fẹ́ rántí orúkọ ẹ̀. I want to remember his name so that ẹ bá rí ẹ máa wà aware. Tí mi ò bá rántí sìn, I will say it again later. Probably later in the títí ètò yẹn bá continue. But kókó ọ̀rọ̀ mi ni wípé tá bá ní kí àwọn òbí kó ọmọ kúrò nílé kéwú ó dàbẹ́ ni pé à ń gbógun ti Islam gbógun ti Islam ẹ̀yin náà ẹ wo nǹkan tá à ń kà lórí ìrun látẹ̀ẹ̀kan ẹ gbé wọn pápá mọ́ra Allah ò wá mọ nǹkan kan ju kó mọ ṣépè fún yàn lọ Allah ò mọ nǹkan kan ju kó máa fi pátákó ẹṣin kíníkan kó máa fi búra obìnrin tó bá kọ́ ọmọ lólè kéwò lè jèrè ọmọ kò kí ń ṣépè ìgbà tó ọmọ 25 years old tó ti waste 6 years ìgbà wo lo bí ẹ fẹ́ jèrè ẹ̀ gangan ó ní tóun bá ṣe tán lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ kọ́ṣẹ́ yẹn o ẹ wo iye years tó máa lọ fi kọ́ṣẹ́ kó tó di pé ó di òmìnira títí ẹ̀ kó tó di pé àwọn òbí ẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń jèrè ẹ̀ come on ẹ má jẹ́ kán ba iye wa jẹ́ jù báyìí lọ nílẹ̀ Yorùbá ẹ dákun where is the other phone let me show you guys something quickly kẹ́ wo bí ìlú ṣe dáwóró
stop ẹ má bínú o gbogbo lé. It's so annoying, isn't it? Mo ń bọ̀ ẹ fún mi ní few seconds. Mo ń bọ̀ o. Mo kàn fẹ́ kẹ́ rí nǹkan tí à ń sọ ni kó má dàbẹ́ ni pé àṣejù ms bàbá pọ̀ àbí àṣejù àkànbí ọlọ́ba àbí àṣejù olówó èkó àbí àyàmá adélékè àbí gbogbo tíìm àbí òṣàtọ́lá. ms ó dàbí pé mo ṣe ẹ̀ pẹ̀lú yín. Amadélékè sẹ́yìn ò tí ì rí fídíò yẹn. ẹ lè sọ nǹkan míì tọ́wọ́ gàdé bá ti rí kẹ́ send request kẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Okay. a lè gbá àwọn àfa wọlé nsàlẹ̀. All right, that's okay. So in the long run, ní real sense, ẹ jọ̀ọ́ ẹ ká àwọn ọmọ yín kúrò nílé kéwú, and that's all I have to say for now. Ẹ ṣé. ìyá wa Òkìkíọlá ẹ kálẹ́ ẹ bá wa gbóhùn sókè. ìyá wa yìí náà wọ́n ṣiṣẹ́ takuntakun o so ẹ̀yin yẹn bá wa fọ́lò wọn ẹ jọ̀ọ́ wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n try so ẹ jẹjẹ bá wa fọ́lò wọn ẹ ṣé. mo ti ẹ̀kọ́ mo kí gbogbo ilé mo kí aṣíwájú wa ms bàbá lágbára aṣèdùmarè ọwọ́ ayé ò ní báyìí ẹ̀ní dààmú ẹ̀ní wálẹ̀ ibi tọ́lá yín ti dé a máa ròkè sí láṣèdùmarè mo kí àkànbí ọlọ́ba ọ̀sà ìyá mi múlíká gbogbo ilé mo kí mo fi tọ̀wọ̀tọ̀ kí mo kí yín ní kíkí tó lálá jùlọ mo sì àbọ̀yè bọ́ síṣẹ́ àsúrè wòrìwò fún o yóò dáa fún gbogbo yín o ẹ rà àánú gbà láṣèdùmarè. kò sí tí mo fẹ́ sọ náà ni pé kò kí n sọ pé bóyá ẹ̀ ń tako Islam gbogbo àwọn àfáà yẹn ni wọ́n mọ tó ń ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n mọ truth but wọn fẹ́ sọ torí ibi tán ti ń jẹ òní kò sí táwa náà ò rí ìgbà tí mo ti wà ní primary school mo ti máa ń lọ sí chọ́ọ̀chì kan chọ́ọ̀chì yẹn wọ́n máa ń pè ní Zion ní chọ́ọ̀chì yẹn ti máa ń fi hàn wá pé symbol yìí pé occultic ní Islam but gbogbo ìgbà yẹn àlè délé ká sọ fáwọn òbí wa gbogbo ìgbà yẹn so làwa ṣe wà náà àti ilẹ̀ bàtà ti dẹ̀ wọ àkọsẹ̀jáyé tèmi náà ti sọ fún mọ́ èmi pé ọmọ yìí o iṣẹ́ tó máa ṣe rèé o àwọn tó máa fẹ́ rèé lọ́wọ́ mi àwùsùbí láì dádì mi àwùsùbí láì ló bá wa dé báyìí o táwa ní 40 something years ká mọ́ ti mọ̀ kọ́lé fáwọn òbí wa ká mọ́ ti mọ̀ fáwọn òbí wa lóúnjẹ pàwọn náà tún tọrọ ni tàbá ṣiṣẹ́ gbogbo ẹ̀ làwọn ìgbà tí mo sì wá pé wọn lẹ́nu jọ́ mẹ́ta pé mo mọ̀ rí nǹkan làwọn náà sọ pé má bínú àárí gbogbo ẹ̀ ń gbà yẹn bọ̀bọ̀ láti máa fi ìsìlámù sílẹ̀ tá lọ́ máa ṣẹ́ bọ́ nǹkan kan làwọn náà ẹ̀sìn wà rí sìn àtàwọn náà ti rí pé alẹ́ ti ń sú lọ sáwọn Nàìjíríà àwọn ọmọ ẹni wọ́n máa sọ wípé ọmọ ìyá mẹ́fà kì í tòsí kì í ṣe bíi tàwa ìsìlámù o kì í ṣe bíi ti mùsùlùmí o àìmọye ọmọ mẹ́fà àìmọye ọmọ méje rádaràda èmi wà nù ẹ̀wọ̀n èmi wà rádaràda bóyá nítorí tá a ké sí wa lórí ni tàbí gbogbo tá a jẹ tá a ti jẹ tá a ti mu láwọn àfáà yẹn so kò sí tí òórùn tọ́ nínú gbogbo wa mo fẹ́ kẹ́ ẹ bá ní continue kó fi kan lé kó fi kókó and then the only thing tí mo tún wá rí ni pé ẹ̀sìn yìí àwọn tán ní ẹ̀sìn yìí gangan wọn àgbà wèrè mẹ́sìn gẹ́gẹ́ báwa Yorùbá ṣe gbà ibẹ̀ la wà yìí náà wọ́n kàn lè pa àtẹnita tí wọ́n á jù ẹ̀ síta tí ò sẹ́ni tó máa béèrè ẹ̀ they will kill you nobody will ask of you ọmọ máa sọ fún ẹ pé máa pẹ́ kò sẹ́ni tó máa yọ mí lọ́wọ́ wò ó dẹ̀ máa ṣiṣẹ́ wọn ní fún ẹ lówó iṣẹ́ ẹ̀ àwọn àfáà yìí dẹ̀ mọ̀ wọ́n mọ̀ pé àwọn pípò yìí ẹ̀sìn táwọn gbà wá lọ́wọ́ wọn kì í ṣe tí ọmọlúwàbí máa ń fi sí àwùjọ àwọn gánde ń wùwẹ̀ ní àwọn Fúlàní yìí wọ́n wùwẹ̀ and then wọ́n tún kíní kan ni pé kò tún wọ́n sáfà tó tún wọ́n ń sọ àlùkùránì kalẹ̀ tí ò mọ sọ pé ká máa pa ẹran mo ti ṣe rí dáadáa nígbà tí mo wà lé wọn náà fẹ́ wá kálùkùránì fún mi wọ́n tún ní kí n pa ẹran níbo lẹ́ran ti wá nínú àlùkùránì wọ́n mọ gbogbo ẹ̀ bó tí wọ́n fẹ́ sóòótọ́ ṣùgbọ́n èmi gbàdúrà pé àwọn alálẹ̀ á máa tú wọn láṣìírí ni gbogbo bá máa ṣe ń gbọ́wọ́ burúkú ni àwọn alálẹ̀ á máa dà lé wọn lórí and then gbogbo tó dẹ̀ ti fi rọ́kò jọ lógún ọdún wọn ní òótọ́ kan òótọ́ ti wá bá báyìí gbogbo tó sì fi rọ́kò jọ yìí gbogbo àwọn ọmọ wọn pátápátá bá ṣe mislead gbogbo wa tí owó fi jéèyàn lénìí kọ́lọ́n jẹ́ ká jéèyàn lọ́la àwọn ọmọ wọn náà wọn á lọ kó tí wọn níwájú ṣùgbọ́n tèmi ọ̀sán yẹn ọlọ́mọ fún ilé okun àtàgbára ẹ̀ní ṣìrìn ẹ̀ní bọ́ sọ́wọ́ látòrí bàbá wa gbogbo fámìlì yẹn pátápátá ẹ̀ní bọ́ sọ́wọ́ ọ̀fà yìí ò ní báyìí gbogbo ẹni tó bá robi ròyìn á máa yí lé wọn lórí láṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́.